a sọ pé ní 5 years ago kí Tinubu kọmọ tán mú dání nígbà yẹn kọmọ yẹn jẹ́ ọmọ ọdún 5 ó mi pọ̀ ọmọ yẹn ti pé ọmọ ọdún 10 nísìn. So nígbà tí Tinubu bá máa fi kúrò níbẹ̀ kí ni age ọmọ yẹn máa jẹ́? Ó ti di adult. Tó bá jẹ́ ọmọbìnrin ní gẹ́gẹ́ bí ọmọ Fúlàní á ti bímọ. Tí irú ọmọ bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ tó bá ti ń sọ̀rọ̀ kò ní sọ Yorùbá lásán, Ìjẹ̀bú la máa sọ débi wípé àwọn èèyàn gan máa argue wípé Yorùbá ni àjọṣe kékeré dàgbà ni, nítorí pé ibi tó ti lo gbogbo formative years ẹ̀ nìyẹn. Bí wọ́n ṣe máa pọ̀ sí tán máa fẹ́ wa ta máa fẹ́ wọn. Lónìí tá ń sọ̀rọ̀ yìí àwọn kan bí ọmọ nílẹ̀ Yorùbá Fúlàní ni wọ́n bí. Bẹ́ẹ̀ làwọn kan bí lánàá, bẹ́ẹ̀ làwọn kan máa bí lọ́la. Lónìí tá ń sọ̀rọ̀ yìí àwọn kan fẹ́ wọ́n ṣèyàwó, wọ́n fẹ́ ọkọ, wọ́n fẹ́ ìyàwó Fúlàní ni wọ́n fẹ́. Mo wá sórí ètò ìyá wa yìí níbi ọdún 3 àbọ̀dún 4 sẹ́yìn tó bá rántí. 4 years ago. 4 years ago. Bẹ́ẹ̀ni sà. Mo dẹ̀ rántí pé àwọn tán jẹ́ fans ẹ tán sọ pé dandan gbọ́dọ̀ gbé mi wá kí n wá sọ̀rọ̀. Ohun tí wọ́n ń sọ, ìbéèrè tán bí mi jù ni pé kí ni ìdí tí ó fi jẹ́ pé gbogbo àwọn tó ń sọ̀rọ̀ nípa Yorùbá nation yìí pé àwọn rí pé passion tèmi ó yàtọ̀ pátápátá pé kí ni mo rí gan tó ń ka mi lára, torí pé gbogbo nǹkan ló gbọ́dọ̀ nídìí. Mo sì ní show yẹn lọ́wọ́, torí show yẹn mo mọ̀ pé just 4 minutes short of 5 hours ní show yẹn níjọ́ yẹn. Ṣé rí inú mi dùn pé Yorùbá ní gbogbo àwọn ta Yorùbá yìí a ní problem ta dẹ̀ ni ó serious, ó deep gan ju gbogbo ohun tí mo ti ń gbọ́ ọdún mi mo ẹ̀ṣẹ̀ jọ yín ni. Ṣé rí gẹ́gẹ́ mo sọ pé àkọlé yẹn gangan ló jẹ́ kí n dúró pé mo láti contribute. Ẹ rí pé kó tó di pé wọ́n ti bẹ̀rẹ̀ campaign rárá pé kí Tinubu tó wọlé láti ń pariwo pé ẹ jẹ́ ká dúró, ẹ jẹ́ ká dá dúró. Nígbà tó wá di pé òkè o Tinubu wọ́n ti ń campaign fún ṣé Tinubu ló máa ṣe ọmọ ẹni òṣèdí bẹ̀rẹ̀ and all that, fine. Ìbéèrè kan tèmi ń béèrè tí mo dẹ̀ ń sọ láti ìgbà yẹn tí mo dẹ̀ ń sọ di sin show tí mo ti sọ̀rọ̀ last lórí ọ̀rọ̀ Yorùbá nation. Mo sọ nígbà yẹn mo ní ẹ̀ẹ̀kan lọ́dún ló kù tí màá máa jáde láti sọ̀rọ̀. Ẹ̀ẹ̀kọ̀ọ̀kan lọ́dún yẹn sì ni pé mo máa count down pé ọdún kan Tinubu ti pé o, ọdún 2 Tinubu ti pé o, ọdún 3 o, 4 mo ṣe máa count down wọ ọdún 8 nìyẹn. Nítorí pé ohun tí mo ń sọ ní ìgbà yẹn ni wípé eléyìí ò kí ń sọ̀rọ̀ pé ọmọ wa ni àbọ̀ ọmọ wa kọ́. Eléyìí ń sọ̀rọ̀ pé Òbí ni o, Àtíkù ni o, Tinubu ni o. Ohun tí èmi ń sọ nígbà yẹn ni wípé kò sí ẹnì kankan nínú wọn tó lè tún Nàìjíríà ṣe, kò dẹ̀ sí ẹnì kankan nínú wọn tó lè rescue ìran Yorùbá. Nítorí pé mo sọ lẹ́ẹ̀kan pé mo fẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ Áfíríkà sí ó pé kí gbogbo Áfíríkà ká bọ́ lóko ẹrú. Nítorí wípé Tinubu bá dé bẹ́ẹ̀ ọdún 8 péré náà ni maximum, dandan ni kó lọ. Lẹ́yìn ọdún 8 ẹ jẹ́ ká gbàgbé 2027 ó jẹ́ Tinubu o kò jẹ́ Tinubu o, tèmi dẹ̀ mọ̀ pé tí ò bá kú Tinubu náà ló máa wà ńbẹ̀, but èmi ń look beyond 2027 gan pàápàá, nítorí pé gbogbo tó kù fún Tinubu sì kò pé 6 years mọ́, ó máa pé láìpẹ́ láì jìnnà. Ibi tí ọ̀rọ̀ àwa Yorùbá tó ti wá gba èrò nìyẹn. TJ tí bàbá Akíntóyè tó fi ṣe chairman Yorùbá nation UK and Europe àti Ireland nígbà yẹn tó jọ rẹ̀ mẹ́ta jọ bẹ̀rẹ̀ kínní. Gbogbo tí mo sọ yìí kí Sunday Igboho tó bẹ̀rẹ̀ kó nǹkan tó jẹ́ wa lórí ọ̀rọ̀ Yorùbá nation lọ́rọ̀ tí mo sọ yìí tó rọ́pọ̀lọpọ̀ tó ẹbẹ̀ lè máa mọ gbogbo ìgbà yẹn. Nígbà tọ́rọ̀ pé wọ́n fẹ́ ṣe campaign bẹ̀rẹ̀ gbogbo alámọ̀ wọ́n sọ pé ó ti dalẹ̀, ó ti lọ join Tinubu. Ó pè mí ó lóun ò ní fẹ́ ṣe nǹkan kan kí n má bá òun lọ́wọ́ sí pé kébì náà wò náà kí n jẹ́ ká gbé Tinubu wọlé, tí Tinubu á dé bẹ́ẹ̀ á ṣe báyìí á ṣe tọ̀hún á ṣe gbá á ṣàwo. Mo ní no, nítorí pé èmi mọ ìdí tèmi ṣe ń fi gbogbo ẹ̀mí gbogbo nǹkan tí mo ní ṣe ọ̀rọ̀ Yorùbá nation. Gbogbo tó kà sílẹ̀ yìí any president tó bá fẹ́ dáadáa àti ìlọsíwájú fún Nàìjíríà ó ń sọ̀rọ̀ nípa restructuring, ó gbọ́dọ̀ ṣe. Ó jẹ́ Haúsá o, ó jẹ́ Ìgbò o, ó jẹ́ Yorùbá o, ó jẹ́ ẹ̀yà míì ní Nàìjíríà yẹn o,
tí ó bá fẹ́ ìlọsíwájú fún Nàìjíríà dandan ni kó kọ́kọ́ ṣe restructuring torí pé ìyẹn ni foundation tó lè gbé Nàìjíríà débi tá a fẹ́ kí Nàìjíríà wà kò sọ́nà míì. Mo ní ṣùgbọ́n ṣé Tinubu lè ṣe é? Lọ́dọ̀ tèmi èmi ò rí bí papò lè ṣe é nítorí pé number one constitution wọ̀ fààyè sílẹ̀ fún ọ̀nà wo ló fẹ́ gbà ṣe democracy land practice game of number ni House of Senate àwọn arábí ìpọ̀ jù wá lọ. Tá a bá ń sọ̀rọ̀ local government tó wà Nàìjíríà 774 nínú 774 àwọn nìkan ti kú 419. Ọ̀nà wo la fẹ́ gbà tá a bá sọ pé game of number tá a fẹ́ win? So Tinubu kan lè sọ pé òun jẹ́ president tó jẹ́ ká pín Nàìjíríà so kò lè ṣeé ṣe. Gbogbo àwọn àtikọ́dá pé bí 5 things ló mention pé àwọn fẹ́ kí Tinubu ṣe. Àwọn APC wá wọn lọ ṣe meeting gbà yẹn ní hòtẹ́ẹ̀lì kan ní Park Lane. Mo ní èmi mọ ìdí tèmi sọ pé a ní ọ̀nà ni pé ká dá dúró restructuring ká wá gbà pàtẹ sọ pé òkè ẹ jẹ́ kí Tinubu ẹ jẹ́ ká support ẹ̀. Tó bá débẹ̀ tí ò bá rí ṣe ń kọ́ question tí mi fẹ́ anybody kó wá answer mi lẹ́yìn ọdún mẹ́jọ tí Tinubu ò bá ṣe ń kọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀ sí wa. Nítorí pé wà á rántí pé mo ṣe analysis kan nígbà yẹn tó go viral gan táwọn èèyàn ń gbé kiri pé òótọ́ ni kí ni yóò wá tó fi dé Benin Republic pé inú ewu láwa tó tọ́ n tó dá lórí náà lélẹ̀. Mo ń sọ lẹ́ẹ̀kan mo ní kí ni ìdí tá insecurity fi wà kí ni ìdí tọ́rọ̀ Nàìjíríà fi rí bó ṣe rí yìí nítorí wípé bó ṣe rí ló ṣe gbọ́dọ̀ rí. Nàìjíríà gbọ́dọ̀ rí bá mi kò síná yes a gbọ́dọ̀ níná kò sómi yes a gbọ́dọ̀ lómi kò sọ́nà kò gbọ́dọ̀ sí kò síṣẹ́ kò gbọ́dọ̀ sí kò sí security yes kò gbọ́dọ̀ sí nítorí wípé bá a ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ náà lórí. Ìgbésẹ̀ tí gbogbo aráàlú ń gbé táwọn olórí wa ń gbé ibi tá a fẹ́ wà láwàá but kí wá nìdí? Ìran Yorùbá ò ń ṣe ìran kékeré nínú ayé. Mi ò sọ pé Áfíríkà nínú ayé ìwọ̀nba ìwé tí mo kà ìwọ̀nba ìrìn àjò tí mo rìn ní ayé mo mọ̀ pé ìran Yorùbá ò ń ṣe ìran kékeré nínú ayé. Ṣùgbọ́n ẹ wá wo bí iná wa ṣe ń jó àjò rẹ̀yìn. Gbogbo Áfíríkà dẹ̀ rèé Nàìjíríà ni wọ́n ń dúró dè. Gbogbo Áfíríkà ò dẹ̀ lọ sí anywhere tí Nàìjíríà ò bá ti ready. Àwa la ń dá Áfíríkà dúró. Báwa ṣe wá wà yẹn tí a ò bá túká kó ní kálukú wà ní ààyè ẹ̀ Nàìjíríà ò ní lọ sí anywhere nítorí pé bó ṣe ń lọ iná ló ṣe máa lọ. Ọ̀nà wo la wá fẹ́ gbà help ara wa ta tún máa help Africa tí wọ́n bá lè dá wa padà sí regional ní tòótọ́ fine ṣùgbọ́n ṣó possible? Tí ò bá possible ẹ jẹ́ kí Ìgbò dúró lọ́tọ̀ kí Yorùbá dúró lọ́tọ̀ káwúsá dúró lọ́tọ̀. 3 great nations nìyẹn lọ́tọ̀ọ̀tọ̀ tí kò sí àní-àní. In no time Yorùbá dìde Ìgbò á dìde Haúsá pàápàá wọ́n á rediscover ara wọn. Topic nìyẹn láàyè ọ̀tọ̀. Ẹ wá wo a nation like Yorùbá nation a nation like Igbo nation kò sí kankan nínú wọn tó máa less than 60 million population kò dẹ̀ sí kankan nínú wọn tí ò ní great in no time. Tí àwọn yẹn bá ti dìde Nàìjíríà ti dìde náà nìyẹn Áfíríkà dẹ̀ bẹ̀rẹ̀ sí dìde nìyẹn. Ṣùgbọ́n ní tí a wà yìí tí náà wá kan jó lójú kan tá tún máa jó padà sẹ́yìn tá tún máa jó lọ́wájú tá tún máa padà sẹ́yìn yìí àti ìmọ̀ tá ń ṣe báwo la ṣe fẹ́ help Áfíríkà. Ibi tó wá burú sí kí n padà sí analysis tí mo ṣe nígbà yẹn tí mo sọ pé èmi ń look even beyond 2027 torí it is not about Tinubu or Obi or Atiku or anybody or Sowore. Tí àwa mẹ́tẹ̀ẹ̀ta yẹn bá sì wà papọ̀ we are not going anywhere pẹ̀lú structure tá ń lò lọ́wọ́lọ́wọ́ sìn system tá ń lò lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n Nàìjíríà yìí tá a padà sí regional kò possible Nàìjíríà lọ ibi kankan nítorí pé ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta ohun tó jẹ́ priority wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Lẹ́yìn ọdún mẹ́jọ Tinubu tágbára bá wa padà sọ́wọ́ èèyàn bíi Buhari ń kọ́ ibi tèmi wọn lọ gan nìyẹn. Ẹ rí i pé mo ṣe analysis yẹn nígbà yẹn pé ok ẹ jẹ́ ká gbà pé gbogbo wa kò rújú wọn ọ̀dẹ fi bò gbogbo wa la mọ̀ kí ni n tí Fúlàní fẹ́ ṣe kò ń ṣe eléyìí ṣe pé èèyàn kan parọ́ mọ́ wọn nǹkan tí wọ́n ti ń sọ fúnra wọn tipẹ́tipẹ́ ni wípé àwọn ò ní sinmi ọ̀ǹtí tí àwọn bá kọ́ńkà gbogbo Nàìjíríà
nǹkan dẹ̀ ń sọ ni pé káwọn gba gbogbo south báwọn ṣe gba north. Gbogbo alámọ̀ wípé àwọn ni wọ́n dominate north lónìí tí ìdẹ́ ṣe pé wọn ò ní 10 by 10 wọn ní one plot of land tán lè pè ní ancestral land wọn ní north. Ṣùgbọ́n ẹ wá wo north yẹn lónìí ká tiẹ̀ sọ̀rọ̀ pé bóyá ká focus the state mẹ́fà tó jẹ́ core Hausa state: Kano state, Katsina, Jigawa, Kebbi, Zamfara àti Sokoto. Àwọn yẹn la mọ̀ sí state mẹ́fà tó jẹ́ core Hausa state, just like bá ṣe ní state mẹ́fà tó jẹ́ core Yorùbá state down south: Lagos, Ogun, Ibadan, Ekiti, Ondo, Ọ̀ṣun àtọ̀yọ́. A dẹ̀ mọ̀ pé Yorùbá wà ní Kogi, Yorùbá wà ní Kwara, Yorùbá wà ní Edo, Yorùbá dẹ̀ wà ní Delta. Bẹ́ẹ̀ náà ló ṣe rí ní north. Mẹ́fà tí mo kà yẹn ni wọ́n jẹ́ core Hausa state tí ẹ̀yà mi ò là wọ́n, ṣùgbọ́n a mọ̀ pé Hausa wà káàkiri àwọn other northern states. But tá a bá wá focus ní core Hausa state mẹ́fẹ̀ẹ̀fà tí mo kà yẹn, àwọn wo ló ń jẹ governors níbẹ̀? Fúlàní. Àwọn wo náà ń jẹ emirs níbẹ̀? Fúlàní. Ẹ lọ wo gbogbo àwọn senator tó ń represent wọn, House of Rep members wọn pátápátá Fúlàní. Àwọn wo ni wọ́n jẹ́ ìjòyè afọbajẹ? Fúlàní. Àwọn indigenous people Hausa tó jẹ́ ọmọ onílẹ̀ tán ní ìlú gangan kọ́, àwọn ti di ẹrú. Àwọn lẹ máa rí lẹ́yìn àwọn emir tán máa wọṣọ kànákìnní tán máa dé fìlà pupa tí wọ́n máa ṣe wọ́wọ́wọ́wọ́wọ́wọ́wọ́. Àwọn dẹ̀ ní indigenous people tán jẹ́ ọmọ onílùú. Ohun táwọn fẹ́ ṣe fún àwa náà ní south nìyẹn kọ́kàn wọn tó balẹ̀. Tẹ bá kàn rí lára àwọn senators kọ̀ọ̀kan nínú wọn bóyá kan jẹ́ Hausa Fúlàní. Àwọn Hausa gangan wọ́n ti báyé wọn jẹ́. Báwo nìyẹn ò ṣe wá ní ìṣẹ̀lẹ̀ sí wa? Buhari ti parí iṣẹ́ débì kan kí Buhari tó gbéjọba fún Tinubu. Ibi tèmi ń lọ gangan nìyẹn, ohun tó yẹ ká máa discuss gangan nìyẹn, nítorí pé kíni kí Buhari tó lọ Fúlàní invasion ti ṣẹlẹ̀. Gbogbo pé wọ́n kó Fúlàní wọlé láti Chad, Mali, Niger, Senegal, tán kó wọn wọlé rẹpẹtẹ lọ́dún mẹ́jọ tí Buhari lò yẹn, wọ́n mọ̀ tí wọ́n ń ṣe o, invasion ni wọ́n ń pè é. Òun náà fi ń gbalẹ̀ lọ́wọ́ onílẹ̀, kò dẹ̀ kí ń fail. Ọ̀nà kan tó lè gbà fail ni tí àwọn tán fẹ́ fi gbalẹ̀ lọ́wọ́ wọn tán bá tètè mọ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ sí àwọn kan dẹ̀ tètè ṣe tó yẹ ká ṣe on time. Tán bá ti fail wọ́n á padà gbalẹ̀ yẹn náà ni. Àlàyé bẹ̀rẹ̀, wọ́n ti kó wọn wọlé, wọ́n ti pọ̀ káàkiri. A sọ pé ní 5 years ago kí Tinubu ọmọ tán mú dání nígbà yẹn, ọmọ yẹn jẹ́ ọmọ ọdún 5, ó mì pọ̀ ọmọ yẹn ti pé ọmọ ọdún 10 nísìn. So nígbà tí Tinubu bá máa fi kúrò níbẹ̀, kí ni age ọmọ yẹn máa jẹ́? Ó ti di adult. Tó bá jẹ́ ọmọbìnrin ni gẹ́gẹ́ bí ọmọ Fúlàní á ti bímọ. Tí irú ọmọ bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ tó bá ti ń sọ̀rọ̀, kò ní sọ Yorùbá lásán, Ìjẹ̀bú la máa sọ, débi wípé àwọn èèyàn gan máa argue wípé Yorùbá ni, àjọṣe kékeré dàgbà ni, nítorí pé ibi tó ti lo gbogbo formative years ẹ̀ nìyẹn. Bí wọ́n ṣe máa pọ̀ sí tán máa fẹ́ wa ta máa fẹ́ wọn. Lónìí tá ń sọ̀rọ̀ yìí, àwọn kan bí ọmọ nílẹ̀ Yorùbá Fúlàní ni wọ́n bí. Bẹ́ẹ̀ làwọn kan bí lánàá, bẹ́ẹ̀ làwọn kan máa bí lọ́la. Lónìí tá ń sọ̀rọ̀ yìí, àwọn kan fẹ́, wọ́n ṣèyàwó, wọ́n fẹ́ ọkọ, wọ́n fẹ́ ìyàwó Fúlàní ni wọ́n fẹ́, tán dẹ̀ jọmọ Yorùbá, nítorí pé invasion bó ṣe máa ń work nìyẹn. Ìfẹ́, love, ẹni tó bá rí lẹ́gbẹ̀ẹ́ náà ló máa fall in love pẹ̀lú. Ẹnì kankan wá tó wá bẹ́ẹ̀ lónìí, bóyá o ti rí cousin ẹ̀ka, o ti tójọ́ mẹ́ta kan lọ Nàìjíríà pé lágbájá ńkọ́, Sọ́jí ńkọ́, Sọ́jí gan máa ti dọkùnrin, in fact tó ń gan marry, ó ti marry ní last week, really ṣọmọdọ̀ wábì náà ló fẹ́, in fact ọmọ Fúlàní kan ni ó tẹ̀ wọ́n fẹ́ra wọn bẹ̀yẹn, but ó náà bí Yorùbá ni, ó gbọ́ Yorùbá dáadáa, but Fúlàní ni. Ìwọ náà ti bá Fúlàní kan nìyẹn. Iṣẹ́ tí invasion ṣe nìyẹn. Bọ́n ṣe máa pọ̀ sí láàrin wa nìyẹn. Wọ́n á máa fẹ́ wa, Yorùbá Fúlàní á máa pọ̀. Ẹ wo Sẹ́ríkì kan tí Sunday Igboho lọ lẹ́kọ̀ọ́ ní Ìgàngán, níta ìgbà tí Sunday Igboho lọ sí Ìgàngán nígbà yẹn. Ọmọ Sẹ́ríkì Fúlàní tó sọ̀rọ̀ ní ìgbà yẹn 50 ní èjìmá yẹn 50. Ibi tán dẹ̀ bí sí tó dàgbà sí nìyẹn. Yorùbá tó jáde nínú ẹlẹ́ Ìbàràpá, wọn èdè Ìbàràpá yẹn ló fi ń sọ Yorùbá. Fúlàní dẹ̀ ni. So irú wọn yẹn lẹ́yìn ìgbà tí Tinubu bá kú ńbẹ̀, wọ́n á wá mú rú àwọn èèyàn bá yẹn, Yorùbá bí Fúlàní, Fúlàní bí Yorùbá,
wọ́n á ní kán contest láti di governor. Ẹ dìbò fún wọn o, ẹ dìbò fún wọn o, wọ́n á declare àwọn ní winner torí wọ́n ti pọ̀ láàrin yín anyway. Tẹ́ bá pariwo jù wọ́n á ní go to court. Fúlàní di governor àbí ò di governor. Mo dẹ̀ mọ̀ Yorùbá ibi táwọn kan sọ pé nígbà làwọn kan sọ pé ayé jẹ́ ká ṣe sùúrù àbí tẹ́wé bá pẹ́ lára ọṣẹ́ ń dọṣẹ́ náà ni Yorùbá ló ń sọ tó dùn lẹ́nu ẹ̀ yẹn àṣebọ́dún 4 péré náà ni àbí àwọn ọmọ tiwa náà kúkú ṣe wọn ò fún wa níná wọn ò fún wa lómi wọn ò fún wa lọ́nà tó bá dẹ̀ dọdún 4 á tó gbọ́ ọmọ tiwa náà ṣe jẹ́ ká tiẹ̀ try ẹ̀ wò. Ló bá tán gbogbo alamọ bí Fúlàní ṣe operate wọ́n á wá jókòó sí ibẹ̀ wọ́n á wá láti orí gómìnà yẹn dé orí chairman local government bí Fúlàní bí Yorùbá Fúlàní náà máa kójọ síbẹ̀. Ìwà wá jẹ́ ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá wàá wá lọ yunifásitì wàá ṣetán pẹ̀lú first class ò ní ríṣẹ́. Ibẹ̀ ni ọmọ Fúlàní tó parí pẹ̀lú ordinary pass lòun ti máa ríṣẹ́. Ẹ má bínú sá mo ṣe làbọ̀rọ̀ ẹ̀ làbọ̀ yìí àwọn èèyàn ń ní àwọn fẹ́ béèrè question lọ́wọ́ yín pé. Mo máa ráyè fún question dáadáa. Okay, tí a bá béèrè question of course bá ṣe ṣe náà nìyẹn. Now nígbà tó bá ti wá rí bẹ́ẹ̀ yẹn nígbà tó bá ti wá rí bẹ́ẹ̀ yẹn ṣé wọ́n gbalẹ̀ lọ́wọ́ àbọ̀ gbalẹ̀ lọ́wọ́ ṣé àdẹ́rú àbá àdẹ́rú bó ṣe máa lọ nìyẹn nígbà tí wọn náà bá ti wá rí pé bó ṣe ń lọ yìí téèyàn ò bá tan mọ́ Fúlàní one way or the other kò lè rọ́nà lọ. lè rọ́nà lọ. Yorùbá ò ní fẹ́ Yorùbá mọ́ oníkálukú afẹ́fẹ́ Fúlàní pé kọ́mọ náà lè jẹ́ Yorùbá Fúlàní kó lè rọ́nà lọ tí ó bá lè jẹ́ first class wàá jẹ́ second class. Ló bá tán. Islamization tí àwọn bàbá wa ń sọ wípé Islamization agenda Fulanization ní the first stage. Bàbá mi ẹjọ́ sá ẹ kí n bọ́ ṣẹ́sà ọ̀rọ̀ tó yẹ. Bàbá ẹ ní sùúrù sá ẹ jẹ́ kí àtọ́rí question ti pọ̀ lẹ́ẹ̀kan. Ẹ kí n bọ́ ṣẹ́sà ọ̀rọ̀ tẹ tí bàbá sọ yẹn ní wàá sọ kún. Àgbáyé adalẹ́sà ẹ pẹ́ fún wa. A ṣe bẹ́ẹ̀. Gẹ̀ẹ́sà ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n gidi lẹ sọ fún wa. Òun ló dífá fún Rasheed Olúwo. Òun ló dífá fún Rasheed Olúwo tó fi gbogbo ọmọ Yorùbá lẹ̀ tó lọ fẹ́yàwó wá láti Kánò. Of course. So àkọlé ráyè invade ìlú wa òun ló tún wá dífá àwọn ló wá fún ní connection tó fi gbé ẹjọ́ ìlú ẹ̀ tó yẹ kó jọba lé lórí tó yẹ kó tó fi gbé lọ sí Saudi Arabia tó lọ ń wá support wa pé kó lè wá báwọn aráàlú òun jà ẹ pẹ́ fún wa sà ọ̀rọ̀ ọlọ́gbọ́n lẹ sọ. So to give my own little submission sà ẹ kọ́kọ́ bá máà tí wọ́n ṣépè fún àtẹni tó ń ṣépè fún yẹn ẹni tó ń ṣépè fún máà yẹn ẹ kọ́kọ́ bẹ̀ wọ́n ẹ jọ lórí platform yẹn ẹ ká wà civil nídìí ẹ pé àwọn ọpọlọ yẹn kan yín lára dẹ̀ ń ṣẹ́rẹ́ ní tó ń ṣépè fún yẹn lóòótọ́ tá bá ní ká fi ẹran ara wò ọ̀rọ̀ wọn fẹ́ dà pé wọ́ọ̀tì ẹ pé but a máa fọmọlúàbí a máa fi tò ṣe rí ká bá ti stop ìwà pé tó bá ti dá fún mi kò di dandan kó dá fọmọlà kejì tá bá ti stop yẹn ni ìlú wa máa tó rójú tó máa tó ráyè. Good point ọ̀rọ̀ lẹ́sọ. As long as tí a bá ti tó bá ti wò pé tó bá ti dá fèmí kí ló kàn pẹ̀lú ọmọlá ìwọ gan lè nísinmi ìgbà kan mi ò drive rárá from Lagos to Abuja in a month mo máa lọ bí abí ẹ̀mẹ̀rin but ìsìn ta ní ọkàn ẹ balẹ̀ láti gbé mọ́tò sọ́nà pé ó fẹ́ drive lọ no now tá bá ti wá délùú onílùú tí ọkàn wa ti balẹ̀ àwa kí n rántí ìlú wa mọ́ adẹ́ngbàgbé third citizen ni wa third citizen wo gan sẹ̀ fún gan ojú ẹrú náà sì fi ń wò wá ojú ẹrú náà sì fi so tí a bá sọ pé torí pé ọmọ elédè wa ló wà lórí àléfà táwa lè sòótọ́ ọ̀rọ̀ á jẹ́ pé ọmọ àlè ni wà ọmọ àlè paraku ló máa ń wúrú wà bẹ́ẹ̀. ẹ ṣe mo ṣáàrí tẹ́ sọ yẹn mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo sọ fún àwọn bíi TJ ìyàwó akún ìmọ̀ tí mo ń sọ̀rọ̀ nípa àtàwọn kọ̀ọ̀kan tá a jọ dúró lórí ọ̀rọ̀ Yorùbá nation yẹn gbà yẹn pé look ẹni tó wà ń bẹ̀ ó jọmọ kó tó di pé Tinubu débẹ̀ ni mo ń sọ fún ọjọ́ yẹn lọ mo ní tí Tinubu bá débẹ̀ ẹ lọ kọ sílẹ̀ Fúlàní á pa wá Tinubu ò dẹ̀ ní lè ṣe nǹkan kan sí kò sẹ́ni tó believe mi nígbà yẹn
mo ní mi ò rò pé ẹ mọ agbára tí Fúlàní ní Nàìjíríà yìí tọmọ wa bá débẹ̀ àwọn sọ fún mi gbà yẹn wọ́n ní àkémi máa wo gbogbo àwọn Buratai gbogbo chief of army staff attorney general of federation inspector general of police gbogbo wọn Fúlàní wọ́n ṣe wà ń bẹ̀ yẹn tí Tinubu bá débẹ̀ á kan ọmọ wa sí mo ní well èmi ò mọ̀ bóyá Tinubu á kan ọmọ wa sí ọ̀nà tó ṣùgbọ́n tèmi ń sọ fún yín ni pé ó kó àwọn ọmọ wa sí o kò kó àwọn ọmọ wa sí o Fúlàní á sì pa wá tí ò dé sí nǹkan kan tí Tinubu máa ṣe sí. bàbá mi kò sẹ́ni tó believe mi mo ní ìbéèrè sí ẹni sọ ma jẹ́ kí n sáré délẹ̀ ẹ jẹ́ kí n láǹsà nígbà tí Tinubu débẹ̀ tó fi Yorùbá sí gbogbo àwọn ipò tá à ń sọ Ẹni yìí sùn- attorney ẹni sùn, general ẹ of jẹ́ kí wọ́n- federation ẹ jẹ́ kí inspector bàbá general mi- chief of army staff gbogbo wọn gbogbo Kò wọn ní pè mí ìtumọ̀. grandpa ṣẹ́tìrì Ọ̀rọ̀ tí mo sọ lánàá sọ ni. nìyẹn mo ní tí Tinubu bá débẹ̀ àwọn ọmọ wa ló máa fi sí mo ní mi ò sọ ọmọ wa mo ló tí ò ní tí ò ní fẹ́ẹ̀tì kankan ẹ jẹ́ ká Kò fọwọ́ ní lẹ́rán ìfẹ́ ti bóyá kankan. Fúlàní á sì pa yín àbọ̀ ní pa yín bóyá kò Tinubu ní á lè ṣe ìfẹ́ kankan sí ọ̀nà kankan. gbogbo wọn pátá Thank you, baba. náà ni wọ́n ti padà pè mí pé bàbá mi ẹ jọ sá ẹ pé ti mo ní tẹ́rí ẹ ní ó sọ̀rọ̀ ní tán question lẹ̀ kí n béèrè sẹ́ tí ẹ jọ sá ṣé mo lè ìjọba béèrè kí ìbéèrè nìdí sá. ẹ jọ ẹ kí n round up pẹ̀lú bàbá wa torí so far ọ̀rọ̀ àgbà náà sọ yìí ọ̀rẹ́ ti ìṣẹ́rí wọ́n ti kò sí kan tó fẹ́ tún sọ again tí wọ́n ti sọ pẹ̀lú gbogbo initial summary wọn yẹn ten get wọ́n sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan which is very vital wọ́n ní bóun Tinubu kókó gbogbo Yorùbá síbẹ̀ sí he is only buying time because táwọn yẹn náà bá débẹ̀ padà àwọn náà máa gbá return kò ní fẹ́ẹ̀tì kankan Ìyẹn gan ló máa wá Ọlọ́run wọ́ọ̀tì. kíní kan tí ò ní fẹ́ẹ̀tì wọ́n pa wọ́n nílùú tó ẹ̀ ń ṣe bísí do nothing kò ṣe kankan. wọ́n pa wọ́n ní Nàìjíríà president wa náà ó wà on holiday lábúrò ó wà on whatever visit tó bá wà labroad kò lè ti torí ẹ̀sà wá sílé kó wá address issue yẹn tí ó náà kò sí kò tí address Nàìjíríà lórí gbogbo bọ́yé pa wọ́n yẹn ó sọ pé self interest àti party interest ni Tinubu ń protect kò kàn wọ́n pẹ̀lú wa. gbogbo nǹkan tó ń ṣe kó fi remain ní power ní kó dẹ̀ lè kówó jẹ anything tí Fúlàní bá ṣe fún wa Tinubu ò lè sọ anything anybody tó kò lè ṣe bá wá ń jà fún tó ló ní the election ó ní ìdìbò anybody tó bá wá ń jà fún Tinubu nísìnyí onítàn yẹn ó jẹ́ kó lọ chẹ́ẹ̀kì ọpọlọ ẹ̀ wò. Because Confirm. kí ni ó dàbí àdó olóró mo fẹ́ sọ lóyìnbó timing àdó olóró ni tó máa dẹ̀ kí situation máa worse sí so first thing táwọn kọ́ ní ìdí sìn bàbá sọ́lẹ̀ kan gbogbo àwọn tí a mention as long as tí a bá ṣe ríṣẹ́ fún gbogbo àwọn tó yẹ pé àwọn previous tó ti ṣe wá ń jàǹbá wọ́n ṣì ń worship ìlú yẹn ò lè lọ síwájú. thank you sir. má tó ń sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ pé tó ń jà fún Tinubu pé kíníkan tó bá jẹ́ pé ìlú tí gbogbo wa tá à ń sá lọ yìí tá a ti lọ ń ṣe rí yìí tó bá yẹ pé àwọn ò ṣe continuation lórí bí ó ṣe máa da fún ìlú àwọn bí máa da fún sísìn wọn tó yẹ pé ìjẹpá àpò ara wọn náà ń jà fún àní lè sá wá sílùú yìí. ẹ̀yin ẹ̀ tẹ̀ sọ fún wọn pé ṣé tí US bá rí bí Nàìjíríà ṣe rí lèmi ṣé wọ́n ní kó báàgì wọn ní máa sá lọ. òun náà là ń sọ tí ó bá yẹ pé US. question tèmi kan fi round up question tèmi fẹ́ jù sí gbogbo wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó nífẹ̀ẹ́ ìran ẹ̀ ni wípé èmi ẹ jẹ́ ká look even beyond 2027 tẹ́rí 2027 ẹni tó bá fẹ́ tan rẹ̀ lè tan rẹ̀ jẹ tí Tinubu ò bá kú Tinubu ló máa di president tí ò bá kú tí wọn bá lè tó bẹ́ẹ̀ ìyẹn ò yí o ẹ má bẹ̀rẹ̀ jẹ́ kí wọ́n gúnlẹ̀ mọ́. ó wá jẹ́ Tinubu o kò jẹ́ Tinubu o n tèmi ń fẹ́ kí a máa sọ láàrin ara wa ni pé kí ló fẹ́ ṣẹlẹ̀ ní 2031 torí pé ká ní Tinubu gan ló wọlé ọdún yes sir òun ló máa tẹ̀ wọlé sir. tó bá wọlé kí ló fẹ́ ṣẹlẹ̀ sí ìran Yorùbá ní 2031 ṣé bá a ṣe máa wọ oko ẹrú lọ finally nìyẹn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló ń bi mí pé ok o grandpa ọ̀nà mìíràn ẹ ti sọ kínní ó dẹ̀ ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ Fúlàní ń pa wá ń tòótọ́ ọmọ wa dẹ̀ ní president ọmọ wa ní chief of army staff ọmọ wa ní inspector general attorney general of federation gbogbo ẹ̀ ọmọ wa ní ṣùgbọ́n tí ò ní ìtumọ̀ ọmọ wa táwọn ni tí ò ọmọ ní wa ìtumọ̀ kúrò níbẹ̀ ń kọ́ tí yẹ kó tó bá ti lọ lọ́wọ́ alẹ́ gbogbo wọn dànù ká lé gbogbo wọn dànù sí gbogbo. ìgbà tí Buhari ṣe bó àwọn ọmọ tẹ náà lòun náà fi síbẹ̀ nígbà tí àbí o ṣèbí ìgbà tí Buhari kúrò ń bẹ ó lé wọn dànù sí gbogbo Bẹ́ẹ̀ ni èlé wọn náà kó gúnlẹ̀ nísìnyí, ìgbà tí àwọn mo ọmọ fẹ́ bẹ̀rẹ̀ Oòduà tó ọ̀rọ̀. wà ń bẹ náà àwọn ọmọ Oòduà tó kó sílẹ̀ ọmọ Yorùbá náà ní kíní kan ọmọ Yorùbá gbogbo wọn tún lé dànù sí. Mr. Ani ẹ ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹ káwọn èèyàn sọ̀rọ̀ ṣẹ́rí ọ̀rọ̀ tí wọ́n á sọ sí. èmi fẹ́ kí a máa bíra wa léèrè nìyẹn. bàbá mi Ẹ jẹ́ bèrè ọ̀rọ̀. bàbá mi ẹ ní sùúrù ẹ jọ ní sùúrù máa receive consent ṣẹ́rí ọ̀rọ̀ tó wà ń lẹ̀ ní pé
I need the self awareness tap tá à ń ṣe please. níbí náà sìn báyìí ṣe ń get then ká liberate ara wa mindfully ṣe as long as tọ́ ẹ pé àwọn tí a ti ń gbórúkọ wọn tẹ́lẹ̀ náà la ṣe ń believe ní inú ẹ̀ ìlú yẹn ò lè lọ wájú ìyẹn one secondly ká máa sọ pé dandan ATS yóò ṣì máa wọbẹ̀ kí náà pè ní revolution kì í ṣe pé bóyá ìwọ gan ṣe mistake kan o kàn mọ́ ni o. all right sir. ó dà pé nǹkan tí mo sọ ti yẹ gbogbo àwọn tí wọ́n ń sọ yìí ìwọ ń wo níwo pé gbogbo àwọn bàbá yìí àwọn Tinubu àwọn Ọbásanjọ́ àwọn kankan yìí tí ẹ bá sọ pé kán kò yọ Tinubu kó mbẹ yẹn lónìí kán fi ṣòwò rẹ ni mo tún sọ yìí o sí ibẹ̀ yẹn kò lè rí nǹkan kan ṣe sí ọ̀rọ̀ Fúlàní ó dàbí gba pé ẹ kàn máa ń wo àwọn iṣẹ́ rí ara problem táwa Yorùbá ní ni pé a máa ń rò pé bóyá téèyàn bá kàwé ó ti gbọ́n nìyẹn tó dọ́ra pé ìwé tá a kà gan ni ò jẹ́ ká wá gbọ́n àwọn pípù yóò kì í ṣe ẹgbẹ́ wa tá a bá tètè accept ẹ̀ ló máa bẹ́tà fún wa àwọn tí ò mọ̀ tẹ́lẹ̀ nísìnyí nígbà tí Tinubu di president wọ́n ti wá mọ̀. bàbá mi kí ni ẹjọ́ sà kí ni what is the way forward as àgbàlagbà. sẹ́yìn kan rò pé téèyàn bá jẹ́ president Nàìjíríà ó kàn máa lè ṣe nǹkan tó wù anyhow. ẹ sà bàbá mi ẹjọ́ sà ẹ kí n béèrè question lọ́wọ́ yín sà ẹjọ́ ẹ kí n béèrè question lọ́wọ́ yín sà now tá a bá sọ pé ok eléyìí ò lè ṣe yẹn ò lè ṣe ṣé ẹ get me sà gbogbo list tá a ní sílẹ̀ yín bí ìsìn the only person tó wà neutral tí ó sì ní ká kọ́ọ̀sù wọn tí ó dẹ̀ lọ forí balẹ̀ fún godfather kan òun ni Sowore yẹn ṣe ń get so now sir táwa pé Sowore náà ò lè ṣe what is the way forward. ẹgbẹ́ question tèmi mo sọ pé ó dà pé ìwọ gan ò tí understand mi dáadáa question tèmi gan béèrè nìyẹn wípé nítorí pé gbogbo àwọn tó kà sílẹ̀ iṣẹ́ tí Nàìjíríà bá sì wà bí Nàìjíríà ṣe wà yẹn mi ò kàn fẹ́ sí gbogbo ẹnu sọ àwọn ọ̀rọ̀ kan ní Tinubu ní àwọn iṣẹ́ kan tó ń ṣe àwọn iṣẹ́ tèmi ló ń ṣe yìí Sowore ò lè kó tí ẹ lè gbìyànjú ẹ̀ Tinubu kọjá bẹ́ẹ̀ eléyìí ṣe bóyá mo ń support Tinubu àwọn tó mọ̀ mí àbúrò mi ò yé ó ní Tinubu ń ṣe lẹ́yìn lórí ọ̀rọ̀ yìí òun gan dẹ̀ mọ̀ tójú rí òun fúnra ẹ̀ náà dẹ̀ mọ̀ ìdí tó fi rọra ń dọ́gbọ́n ṣe bẹ́ẹ̀ yẹn nítorí pé mi ò rò pé mọ́rú Nàìjíríà tá a wà ṣá. yes sir èmi ò nígbàgbọ́ pé ẹ sọ pé wọn lè end insecurity o èmi ò nígbàgbọ́ ìjọba tí ìkọ́ tèmi kọ́ rí nípa ìjọba Nàìjíríà ni pé corruption ní strategy àdẹ̀wà transparency wọn wà transparency níjọba wọn. ìgbà tí Jonathan wà ń bẹ̀ tẹ bá rántí pé ìgbà tí Jonathan wà ń bẹ̀ ní Boko Haram bẹ̀rẹ̀ kí ni Jonathan sọ ó ní fún nínú cabinet òun ó ní Boko Haram wà ń bẹ̀ gbogbo èèyàn ló ń condemn Jonathan gbà yẹn pé àbọ̀bọ̀ yìí ti weak ju gbogbo ẹ̀ máa gbọ́ sọkúsọ tó ń sọ tó mọ wọn ò lè ṣe nǹkan kan sí ok fine Buhari débẹ̀ èmi ìjẹ́ kan lára wọn tó believe pé Buhari òun ló máa tàn tí ń sara fún Nàìjíríà torí pé àbọ̀ láti mọ gbogbo nǹkan tí Buhari ṣe nígbà yìí ní gbogbo títí ó ti fà pẹ̀lú di àgbọn bó ṣe gbógun ti àwọn Maitaseni ló wà tán ìgbà yẹn tán dàbí Boko Haram gbogbo iṣẹ́ tí Buhari ṣe ń gbà yẹn ṣùgbọ́n Buhari débẹ̀ kò tiẹ̀ fi kankan jọ Buhari tí mo mọ̀ now Tinubu débẹ̀ kò possible kí Tinubu débẹ̀ káwọn ọmọ wa wà ń bẹ̀ káwọn tún Fúlàní tó máa pa wá káwọn tó máa jí wa gbé lórí ilẹ̀ wa ó tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó sọ lẹ́ẹ̀kan ó lẹ́nìkan tí ò kí ń forí balẹ̀ fún godfather Tinubu fúnra ẹ̀ gan ò ní godfather o bóyá o mọ̀ Tinubu gan fúnra rẹ̀ kò ní godfather bí ò dẹ̀ ṣe ní godfather yẹn agbára tí Tinubu ní kọjá in fact Ọbásanjọ́ gan nígbà tó wà ń bẹ̀ àwọn ìgbésẹ̀ tó Ọbásanjọ́ ò lè gbé Tinubu gbé. ẹ sà tí bàbá wa sà Tinubu lọ júbà Babangida Mr. Dion ní sùúrù during campaign mo fẹ́ gbọ́ sí kọ́nà ṣẹ̀ṣọ́ sí. Mr. Dion ní sùúrù insecurity ẹ̀ lè ní tẹ̀wá áfà. Mr. Felix ẹ ní sùúrù ẹ jẹ́ kí n bèrè ọ̀rọ̀ lọ́wọ́ bàbá ìjọ ẹ ṣé gan bàbá àgbáyé adalẹ̀ mo really appreciate the context ẹ fi dissect the problems Nigeria from my understanding. mo máa disconnect sin so ẹgbẹ́ mi wọ sí space mi. From my understanding, it looks like it's deep-rooted. It's very deep-rooted in Nigeria. It's not just a mere problem. As a result of maybe taba protest, a bad leader. It's beyond all of that. Ìbéèrè tèmi wá fẹ́ béèrè ni. Fọ́nrán ẹ̀sẹ̀ ẹ máa kílíkì guest ẹ bá kílíkì guest mi ò lè gbé yín sókè. Ìbéèrè tí mo fẹ́ béèrè ni. Mo mọ̀ pé
ẹ ti break it down, ẹ ti sọ most of the issues ta ní, ẹ ti sọ the way forward. Now, ẹ sọ lẹ́ẹ̀kan ní Tinubu ó ń gbé àwọn ìgbésẹ̀. Nínú àwọn ìgbésẹ̀ tí Tinubu ń gbé, ǹjẹ́ ẹ rí àmì pé the man is leaning towards regional government pẹ̀lú àwọn policies and implementation to make? Is there any sign that pé man yìí is leaning towards kò fẹ́ jáde tán pé òun fẹ́ ṣe regional government, but ó ń rọra ń ṣe díẹ̀díẹ̀, ó ń pẹ́pẹ́ kó má di pé ó stop northerners, àti pé northerners ti wá ríbi tó ń lọ làwọn náà fi ń pariwo? Inú mi dùn bẹ́ẹ̀ ṣe answer sí question yẹn yes ni. Thank you. Fíà mi kàn ní wípé resistance ń wà. Thank you. Àbúrò mi ò yé. Thank The you. answer to that is yes. Èmi máa ń sọ all the time. Tinubu ti ṣe lè máa ní well èmi kò sí kí Tinubu kí náà wà 24/7 Nàìjíríà. Kí gbogbo títí wa tó ká jí làárọ̀ báyìí kí gbogbo ẹ̀ ti ní tí tó ti kàn ti dọ̀dà sí. Kí kómi máa yọ kí náà máa tàn. Kò sí nǹkan kan tó jọ mí lójú kò dẹ̀ sí. Tèmi ni wípé báwo ni ìran Yorùbá ò ṣe ní di ẹrú. Thank you, sir. Ó sọ yìí ṣe nǹkan kékeré nítorí pé mi ò rò pé mọ báyé Haúsá ṣe bàjẹ́ síṣá. Bàbá Àgbáyé Adalẹ́sà. Sorry, Mr. Please wait. Ẹ bá bínú bàbá Rómìnú. Ẹ jọ̀ọ́, Mr. Please, Mr. Please, take a question kan. Mo kàn fẹ́ béèrè kan kékeré kan ni. Láti gbogbo submission yín, it is very very understandable. Ẹ sọ̀rọ̀ nípa imperialism and you talk like somebody that understand geopolitics. And then in that view, ǹjẹ́ lè bá a sọ nǹkan bíi méjì àbí mẹ́ta tẹ́ ẹ rò pé àwọn adarí Yorùbá including the president ọ̀gá òjò mi ò bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà. Àti mo wá bí wá bẹ́ẹ̀ sọ̀rọ̀. Dákẹ́ ẹni ẹgbẹ́ bẹ́ẹ̀ tí mo bá sọ̀rọ̀ kí ló kọ́ tiẹ̀ náà. Jẹ́ sọ̀rọ̀ mi tán. Ìwọ ti sọ̀rọ̀ bí apá níbo ìpọ́pọ́lọ́ ẹ ṣe mo ti sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀. Jọ jẹ́ béèrè lọ́wọ́ àgbàlagbà. Jọ dákẹ́. Ẹ̀ ń dákẹ́ o gbọ́dọ̀ sọ̀rọ̀ sí mi lẹ́nu ni wọ́n fi ṣẹ́ ni. Jọ bí sùúrù jẹ́ parí béèrè. Jẹ́ ló bí béèrè ọ̀rọ̀. Mo ń béèrè pẹ́sọ̀ náà ọ̀dọ̀ ìgbà rẹ̀ ni Jẹ́ ká ṣe sùúrù. Jẹ́ kó béèrè ọ̀rọ̀ ọmọ kí ló dé? Ṣébí wọ́n ti béèrè ọ̀rọ̀? Fúnra wa. Bàbá Peace ẹ máa béèrè ọ̀rọ̀ yín lọ. À ń gbọ́ yín. Títí parí fúnra wa. So mo kàn fẹ́ béèrè pé láti gbogbo nǹkan tí àwọn Fúlàní yìí tó ti ṣe. You're just being biased. Tó ti ṣe fáwọn Yorùbá. Tó dẹ̀ yẹ pé alẹ́ ni pé ó fẹ́ dàbí ẹni pé ethnic cleansing ó ń ṣẹlẹ̀. Wọ́n fẹ́ máa yọ àmì àwọn Yorùbá, wọ́n fẹ́ máa pa wọ́n láti máa gbalẹ̀ wọn. Kí ni ẹ rò pé àwọn ìjọba àbí àwọn aṣojú àtàwọn ọba lọ́ba tá a lè pè ní aṣojú Yorùbá kí lẹ rò pé wọ́n ti ṣe sírù nǹkan yìí? Ǹjẹ́ lè sọ nǹkan tó ti ṣe sí fún wa? Ṣáwọn politician tó àbáwọn lọ́ba. Gbogbo wọn papọ̀. Àwọn olórí wa olórí pé religious leaders, political leaders àtàwọn traditional leaders. Bẹ́ẹ̀ni bàbá mi. Gbogbo ọ̀rọ̀ yóò ń ṣe tuntun. Gbogbo ẹ̀ náà láti sọ nígbà tí a sì máa ń jáde sọ̀rọ̀ dáadáa. Nǹkan ẹyọ kan ló yẹ kí gbogbo wọn ṣe. Tí a dẹ̀ rí àpẹẹrẹ nígbà tá à ń sọ̀rọ̀ nípa òun náà ni pé unity lórí nǹkan tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀. Wọ́n gbọ́dọ̀ unite. Ṣùgbọ́n tá a bá ń sọ pé àwọn ọba gbogbo alámọ̀ wípé àwọn olóṣèlú wọn ní agbára tí kìí ṣe kékeré. Àwọn olóṣèlú ìsìkẹ̀ òun làwọn ọba ń wò ibo náà tì sí. Ṣé n tó fẹ́ ṣe rèé àbílẹ̀ ibi tán bá dé pé olóṣèlú fẹ́ lọ ibẹ̀ làwọn ọba máa ń lọ. Àbọ̀rọ̀ mi ò yé. So gbogbo àwọn olórí wa lápapọ̀ bí mo ṣe kà wọ́n sílẹ̀ yẹn, political leaders, religious leaders, traditional leaders, gbogbo wọn gbọ́dọ̀ kọ́kọ́ ní same vision kan wá unite. Ẹni tó dẹ̀ lè unite wọn ní ìgbà yẹn náà òun náà ni Bọ́lá Ahmed Tinubu, nítorí pé òun ló ní agbára jù. Tá a bá ń sọ pé àwọn olóṣèlú ló lágbára jù, àwọn olóṣèlú wo ló lágbára jù nílẹ̀ Yorùbá ní àsìkò yẹn títí di àsìkò tá a wáyé, òun náà ni Bọ́lá Ahmed Tinubu. So tóun bá jẹ́ pé ó ti believe in that vision tó dẹ̀ ti jẹ́ kí gbogbo àwọn olórí wa yòókù mọ̀ pé ẹ wò ó báyìí òun nìkan lọ́nà fún wa o, kí gbogbo wọn dẹ̀ unite, ó máa jẹ́ kó rọrùn. Nítorí pé àwa gan ti wá rí wípé gbogbo bá ti ṣe báràlú sọ tó, tá a fagbọ́n sọ, tá a fagídí sọ, tá a náwó, tá a nára, tá a pariwo títí fáwọn èèyàn wa,
ọ̀pọ̀lọpọ̀ ni ò tiẹ̀ understand ní tá ń sọ, ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ bó ṣe deep tó. Àwọn tó tún wá gbọ́ wa lágbọ́yé nígbà tọ́rọ̀ dọ̀rọ̀ òṣèlú wọ́n bó lóṣèlú lọ, ìyẹn la fi máa mọ̀ pé àwọn olóṣèlú yìí agbára Yes, gidi sir. wà ní ọwọ́ wọn. Yes, sir, mi tẹ̀ fẹ́ béèrè kankan. ó túmọ̀ sí wípé àwọn olórí àtàwọn ọba àtàwọn tá a lè pè ní títí wa wọn ò ṣe nǹkan kan lórí ọ̀rọ̀ yìí, ní tó túmọ̀ sí nìyẹn ní àkótán nǹkan tó sọ. ṣe rí gbogbo tọ́lọ́ba dé nǹkan kan yẹn kékeré ni mo ti sọ̀rọ̀ yìí, bóyá ẹ̀ understand ẹ̀. Ẹni tó jó lórí tó jẹ́ olórí tó lè unite àwọn tó kù, òun náà ló gbọ́dọ̀ kọ́kọ́ ní vision yẹn, ló dẹ̀ máa kárí gbogbo ẹni tó kù àti gbogbo orúwa inú pẹ̀lú bó ṣe wá pẹ̀lú bí situation Nàìjíríà ṣe wá wà yìí bàbá, gẹ́gẹ́ bí ìwòye tí kí lẹ rò wípé àwọn ọmọ Yorùbá àwọn ọmọ aládé tó lè ṣe, torí dùgbẹ̀dùgbẹ̀ tó ń fò lókè yìí ó ti dé orí titiwa náà báyìí, kí lẹ rò wọ́n lè ṣe? Adé ti ṣí bọ́ báyìí o. Ẹ jẹ́ kí èmi tẹ̀ ọkọ béèrè lọ́wọ́ wọn sà. ẹ jẹ́ kí n dá Yes, sir. ìkọ́kọ́ béèrè tán náà. Insecurity tẹ̀tẹ̀ sọ yẹn mi ò tẹ̀ gbàgbọ́ pé ìjọba ò lọ́wọ́ nù ẹ̀. Báwo ni bọ́dà tí àwọn pípù yẹn ń gbà wọlé tó fi ń kó ammunition wọlé, bọ́dà yẹn ta ló lẹ́tọ̀ọ́ láti tì? Kílẹ̀ tó fi ti bọ́dà oúnjẹ tọ́wá sí bọ́dà. ẹ jẹ́ ká ṣe ní kọ̀ọ̀kan, mo ti gbọ́ question lè náà, ẹ jẹ́ kí n dáhùn tàkọ́kọ́. Kò rẹ́nìkan ló béèrè tàkọ́kọ́ yẹn, mi rò pé same person kò ń ṣe the same person ló béèrè méjèèjì. Ẹni tó béèrè kàkọ́ sọ pé kí láràlú lè ṣe pẹ̀lú bí gbogbo nǹkan ṣe rí yìí. Nǹkan táwa ń sọ nìyẹn. Aráàlú gan gbọ́dọ̀ kọ́kọ́ mọ kí ni wọ́n fẹ́. Kí majority wa, ẹ má gbàgbé pé tí ọ̀pọ̀lọpọ̀ aráàlú bá ti ń sọ pé nǹkan báyìí la fẹ́, àwọn olóṣèlú gan because wọ́n ní ìdìbò yín, àwọn gan á wò pé yes majority àwọn èèyàn wa nǹkan tó ń èmi ò rò pa aráàlú ò sọ nǹkan táwọn fẹ́ o. ẹ jẹ́ kí aráàlú gan mọ ohun tó fẹ́. Mi ò sọ̀rọ̀ pé wọ́n fẹ́ èwo ni pé aráàlú sọ wọ́n sọ nǹkan táwọn fẹ́. Ṣé ẹ yóò sí sọ̀rọ̀ pé wọ́n fẹ́ iná wọ́n fẹ́ omi o. kò yé mi o. Ẹ gbọ́dọ̀ mọ̀ wípé àbí ìjọba ọ̀lẹ́ bí pa wọn ni àbí ṣé ẹ yóò sí a bá Nàìjíríà. sì fẹ́ wà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan ni pé ká padà sí regional. Mr. Romeo, Bá ti yẹ níyẹn ẹ jẹ́ kó ní kálukú ẹ káàsán, ẹ tó wà káàárọ̀, ẹ láàyè. kọ́lẹ̀ o. ẹ̀bọ̀ ọmọ Tinubu lẹ́yìn náà. Kí ìjọba mọ̀ ìyẹn. Host, thank you so Question much. ẹnìkejì wa béèrè wípé kí lẹ́nìkejì ń sọ lọ́wọ́ sí tí mo ní question yẹn ti ń dàpọ̀ mọ́ra wọn. Mo sọ pé ẹ tí ọ̀nà ìlú ẹ̀ tán ẹ tí ọ̀nà ìlú ẹ̀ tán. insecurity tẹ̀ sọ pé àwọn ìjọba ò lè takù. Èmi sọ pé due to pé wọ́n wà transparent ni àti corruption. Pé ìjọba gan mọ̀ nípa ẹ̀. ẹ ní aráàlú láti sọ̀kan tó fẹ́. Bọ́dà ta ló ṣí bọ́dà fún wọn tó fi ń wọlé. Wípé tí irú nǹkan báyìí bá ń ṣẹlẹ̀, ẹ jẹ́ ká máa béèrè pé kí nìdí tí ìjọba gan tí wọ́n lè takò àwọn. Mr. Romeo, ẹ káàsán o. Ẹ jọ̀ọ́ ẹ má bínú o. DJ Tems. Ọtí bọ́dà oúnjẹ ọwọ́ aṣí bọ́dà fún wọn tó máa pa wá. Ẹ jẹ́ ká ṣe ní kọ̀ọ̀kan sẹ́. ẹni sùúrù sà ó dà pé mo rántí ẹjẹ sáìsọ ọ̀rọ̀ ẹ wà important mo rán sí kò sí bàbá wa kíní lélẹ̀ ẹ̀yin lẹ máa ń sọ fún wa ní pé tí Haúsá bá ti lo 8 years àbí kan bẹ́ẹ̀ yẹ àwọn ní Fúlàní ní igbá wo àwọn ní kíní kan tí Tinubu ní pé kí la máa ṣe tí Tinubu náà bá wọlé táwọn náà bá tún wà lò ó pé ní àwọn máa rotate padà sọ́wọ́ Haúsá náà ni ìjẹ́sẹ́ yín ṣe Yorùbá nation sir. Kò sí nǹkan tó lè mú mi má ṣe Yorùbá nation mọ́ tí màá fi jáde láyé àfi tá a bá gbà á. Èmi ò rí nǹkan kan yìí kọjá pé kí Yorùbá dá dúró. Ẹ má bínú o, Mr. Romeo. Ẹ jẹ́ sáré sọ one thing sí nǹkan tẹ́ sọ ẹ̀ because you've been holding the ground since. I greet everybody. Ẹ káàsán, ẹ káàsán, ẹ káàsán, ẹ káàárọ̀ níbikíbi tá a bá ti ń gbọ́ra wa. Orílẹ̀-èdè Nàìjíríà á tò sí dáadáa o. Kò lè dá ẹgbẹ́ gbàgbé àdúrà tó wà ẹnu lọ́ fi ṣàdúrà ni á tò sí dáadáa ṣubú. Please, I'm not in here for insult. Can I just have my own time? Èwo ni orílẹ̀-èdè Nàìjíríà á tò sí dáadáa. No, you don't just. Let me say the way I need to say it. Ìgbàgbọ́ tí wọ́n nìyẹn. You don't influence thought, please. Please. Insult kọ. Please. Àgbọ̀yìn. So tèmi. Ìyá àmàlà sí kálukú bá fẹ́ fi sọ̀rọ̀ bí a. Àbí bí London ṣe lọ ni. Let me make something clear to ourselves, please. À ń gbọ́ yìí. Kálukú ṣe rí vision àti view nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Mo fẹ́ try láti sáré sọ sí nǹkan torí mo rí pé àwọn bọ́dà wa méjì kan ń búra wọn látẹ̀ nǹkan. So àìgbọ́ra wa yé ni. Then concerning nǹkan tí bàbá Romeo sọ.
kí a tó lè- grandpa ọ̀rọ̀ mi yàn mo ti rántí. kí a tó lè Ìyá ẹ̀ múra máa wa sọ̀rọ̀. sí Èmi ibi náà tá a dé yìí tó fi di wípé gbogbo wa wá ń sá kíjokíjo lórí pé báwo la ṣe fẹ́ to orílẹ̀-èdè yẹn ẹ jẹ́ ká kọ́kọ́ wò ó wípé nǹkan ẹ̀ ọkàn wo ló sún adé bíbí àkọ́kọ́ oníjẹkújẹ ló pọ̀ lórí àwọn tó jẹ́ olórí ilẹ̀ Yorùbá látòrí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tọ́lá àwọn fẹ́ ṣe Yorùbá nation lénìí látòrí àwọn ọba alẹ̀ Yorùbá látòrí àwọn ẹlẹ́sìn méjèèjì tá a gbé sọ́wọ́ being Muslim being Christian olóṣèlú tá a mọ̀ fúnra ara ẹ̀ pé eléyìí has nothing in his head to offer to his even his own matrimonial will come to the public face fún òun fẹ́ tòlù a máa embrace negativity ẹ̀ why tune ẹ̀ to be a positive reason then give such person an appraiser to hold a public office àti wá fi that same thing láti wá fi jẹ wá lọ́bẹ̀ yìí mo rántí back in the days gbà tí mo máa ń ta èlùbọ́ torí mo lóko èlùbọ́ nílẹ̀ Bàrùbá back then there is a person is a former minister in Federal Republic of Nigeria tó stack over $40 million cash sínú ilé ìyá àyá ẹ̀ ìgbà tó invade ilé ẹ̀ pé wọ́n fẹ́ kó owó náà ní inú oko ń bẹ̀ yẹn this same set of people sọ wípé just bring what you have to bring and let's forget about the on ground. What I'm here to say is this. Èmi ò ní gba time púpọ̀. What I'm here to say is this. I'm a strong believer, sorry, pé kí Nàìjíríà pín. But you and I know pé ìgbà táwọn bàbá Ọ̀rànmíyàn and co, Ìgbòho and co tó bẹ̀rẹ̀ sí ní fight fún kinní. Àwọn same set elédè wa yìí náà ló gbàbọ̀dé fún wọn láti invade ilé somebody of Sunday Igboho now. Iṣẹ́ Tinubu ni. Iṣẹ́ Tinubu ni. Àwọn oníwọ̀n Nàìjíríà. sọ̀rọ̀ tán. Àwọn same set àwọn èèyàn wa yìí náà àwọn Yorùbá wa yìí náà lọ invade ilé Sunday Igboho now. Ṣé bá àwọn tó yẹ kó stand fún Yorùbá nation one of them. See the material. Gani Adams, what is his own influence? What is his own quota to the development of Yoruba? Man, ìyẹn ayé ìyẹn máa ti bàjẹ́. ẹ ti béèrè tẹ fẹ́ béèrè tán. Bẹ́ẹ̀ni, ẹ jọ̀ọ́, ẹ jẹ́ n kọ́kọ́ dúró bẹ́ẹ̀ for now. ok two things kí n tó lọ sọ̀rọ̀ pé kí ni àwọn wọn ti dalẹ̀ Yorùbá níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ẹ sọ pé Yorùbá nation tí àwọn oníṣẹ̀ṣe sọ pé àwọn fẹ́ gbà ta ló mọ́lẹ̀ tí ká àbí kí lẹ gbọ́ àbí tẹ́ ẹ rí tẹ́ fi rò pé àwọn oníṣẹ̀ṣe ni wọ́n fẹ́ gba Yorùbá nation. Mi ò láwọn oníṣẹ̀ṣe o, you are getting me into. No, hold on, I don't misconcept what I said. Mo ní wípé the likes of àwọn oníṣẹ̀ṣe, àwọn ẹlẹ́sìn méjèèjì tá gbé lọ which is Christian and Muslim. Tom buttress negativity àwọn olóṣèlú. ẹ má jẹ́ ká waste time lórí yẹn gbogbo tá ń sọ bíbá ẹ wà recorded ẹ lè padà lọ gbọ́ bẹ́ẹ̀ ṣe sọ nìyẹn pé àwọn oníṣẹ̀ṣe náà tán sọ pé wọ́n fẹ́ gba Yorùbá nation nísìnyí so ẹ jẹ́ ká fi sílẹ̀ ó lè jẹ́ pé ó kàn gbé yín lẹ́nu ni. So now ẹni ṣe bí àwọn kan náà ni wọ́n jẹ́ Yorùbá tí wọ́n wà ní ẹ̀yìn bọ́n ṣe lọ sílé Sunday Igboho and all that gbogbo yẹn náà láti gbọ́ rí but kí ni ìyẹn ní í ṣe pẹ̀lú pé kí someone like me kí view mi lórí pé ká gba Yorùbá nation kó change kò síbi anywhere àlàyé yìí tẹ́ bá ti kó èèyàn 10 ogún èèyàn jọ ẹ máa rí ọ̀dàlẹ̀ bíi 2 mẹ́ta láàrin wọn ṣé màá sọ pé torí àwọn kan ti ń dalẹ̀ Yorùbá pé ká gbàgbé nípa nǹkan tó máa jẹ́ ìlọsíwájú fún ìran mi nínú ìgbà tẹ̀mí darapọ̀ mọ́ Yorùbá nation tá a ṣe ká fi gbogbo ara gbogbo ẹ̀mí ṣe ó jẹ́ kémi gan túbọ̀ tún gbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tí mi ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé àwọn ọ̀dàlẹ̀ máa pọ̀ o láàrin nínú ẹ̀ náà láti mọ̀ wípé àwọn kan darapọ̀ mọ́ wa tá a rò pé Yorùbá ni wọ́n tó dẹ̀ yẹ pé Fúlàní ni wọ́n tó yẹ pé létà làṣírí tú so oríṣiríṣi nǹkan lèèyàn rí nínú ẹ̀ but èmi ti kọjá ẹni tó máa sọ pé mo máa wà discourage lórí àwọn nǹkan kéékèèké bẹ́ẹ̀ nítorí pé ohun tá a gbé dání ó deep ó kọjá ó dídí ìran là ń sọ yìí ìran Yorùbá ò kéré nínú ayé kó wá di ìran tó máa di ẹrú fún ìran tí ò yẹ kó lè túbà tẹsẹ̀ wa àbí kí àwọn ọmọ wa kán máa wá ṣerú nígbà tí wá bá ti wà ní 80s 90s tọ́lọ́mbà lẹ́mí wa máa gùn débẹ̀ èèyàn gan ò ní kúre inú ìbànújẹ́ lèèyàn máa kú sí. Then what is the solution? A ti sọ̀rọ̀ pẹ̀lẹ́ kan. By the fact that we don't have a formidable force in Yorùbá race
tí ó sọ solution bá àwọn tó jẹ́ main ọba tẹ̀lé pé lọ́ba ilẹ̀ Yorùbá gangan àwọn gangan wèrè ń ṣàwọn méjèèjì. wọ́n ti di I'm not sorry to politicians say. gbogbo wọn. Wọ́n ti di politician. Ìkan tó ní afagbóni tó ń lọ sí Saudi Arabia tó fẹ́ ta ọwọ́ nìyẹn ẹ̀yà ẹ̀. ọwọ́ àbí kí ló ń porúkọ mọ́ ẹ̀ ọwọ́. Òyìnbó àbíkí tó fẹ́ ta àwọn Ìwò, yeah, race ẹ̀. So how do you expect us mi to ò mọ bóyá the question greatness tó of our béèrè pé kí ni race? solution àbí o kàn fẹ́ kàn máa sọ̀rọ̀ lọ torí mi kàn rò pé o béèrè pé kí ni solution ni. I just ask you sọ̀rọ̀ the lọ́sẹ̀ ló yẹ kí n solution. dákẹ́. Please go ahead. Solution ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwa táwa mi báyìí. Gbogbo wa gbọ́dọ̀ kọ́kọ́ mọ how important ni kíní ló jẹ́ fún ẹnìkọ̀ọ̀kan wa fún ìran wa fún àwọn generation tó ń bọ̀ lẹ́yìn wípé mo kàn fẹ́ kí everybody kan imagine nǹkan tá à ń sọ yìí torí bóyá kò tí ì ṣẹlẹ̀ sí wa ò tí ì jẹ́ kọ́pọ̀lọpọ̀ tí ẹ wo how scary. Àwọn Haúsá gan lónìí kíkan fún yín lọ́wọ́ kékeré kan ó léèyàn kan tó yẹ pé ó rí Yorùbá nation yìí láti dọ̀rẹ́ ẹni tí mo ń sọ ẹ̀ Germany ló ń gbé nígbà yẹn ó rí mi lórí show kan ló pe ẹni tó host mi níjọ́ yẹn wípé òun gbọ́dọ̀ ní nọ́mbà ẹni lọ́wọ́ but lónìí ẹni tí mo ń sọ yìí náà ti ń gbé ní England nísìn ẹni tí mo wá ń sọ yìí àwọn Haúsá gangan rò pé Haúsá ni ọmọ Yorùbá dẹ̀ ni ẹni tí mo ń sọ yìí ó ti ń sún lọ ní mid 40s ẹ̀ bàbá tó bí bàbá tiẹ̀ gangan Kánò ni wọ́n bí sí kẹ́lì mọ̀ pé àwọn Haúsá tán rò pé Haúsá gan ni you cannot blame them nítorí pé ó tún wá ní orúkọ Yorùbá ṣùgbọ́n ó wá ń jẹ́ orúkọ Muslim name surname mìíràn tó wá jẹ́ Muslim name wọ́n dẹ̀ jọ ṣe kékeré dàgbà ṣùgbọ́n ó jẹ́ ọmọ Yorùbá gidi tó ń darapọ̀ mọ́ ìrìn àjò Yorùbá nation nígbà yẹn ibi tí mo wá ń lọ ni wípé níjọ́ kan lẹ́nìkan ọmọ Haúsá kan tán jọ ṣe kékeré dàgbà ní Kano ìyẹn kàn pé láti Amẹ́ríkà ni ìyẹn bá ní ṣó mọ̀ wípé àwọn Yorùbá tán wà ní diaspora wọ́n ń pariwo Yorùbá nation àwọn gbọ́dọ̀ dá dúró àwọn gbọ́dọ̀ kó Nàìjíríà lẹ́nujọ́ mẹ́ta yìí òun wá pretend ó ní ó lóun kan máa ń gbọ́ lóun rà ṣé serious tó yẹn ni ó náà máa mí ní ẹ̀gán kan ó ní ó wá tún dárúkọ another person tí wọ́n tún jọ ṣe kékeré dàgbà tíyẹn náà jọ máa Haúsá tíyẹn náà wà l'Amẹ́ríkà pẹ̀lú ẹ̀ ó ní ohun tí àwọn ọmọ Yorùbá yẹn dẹ̀ máa ń sọ all the time ni wípé ẹ̀yin Yorùbá ẹ jí ṣé ẹ fẹ́ kí n tó ṣẹlẹ̀ sí àwọn Haúsá kó ṣẹlẹ̀ sí wa ni ṣé ẹ fẹ́ kán báyé wa jẹ́ bọ́n ṣe báyé àwọn Haúsá jẹ́ ni olóhùn wá jókòó wá wò pé ẹ̀gbọ́n náà ṣé pé àyà wọn ti bàjẹ́ ṣá nígbà táwọn afárabalẹ̀ wo gbogbo bí a ṣe ń sọ àti bá a ṣe ń analyse pé ọ̀nà táyà Haúsá ti gbà bàjẹ́ pé ìyẹn làwọn fẹ́ kó ṣẹlẹ̀ sí ìran tiwa la ṣe ń pariwo tá a sọ pé no nígbà kíkíní ṣẹlẹ̀ sọ pé kátúkà wípé lóhùn wá wò pé wow òótọ́ lọ̀rọ̀ yìí gbogbo ohun tó ti ṣẹlẹ̀ sí ìran táwọn kan ti gbà pé ìsìn náà káwọn máa bá lọ́bẹ̀ pé àwọn náà gbọ́dọ̀ ṣe nǹkan kan pé challenge ńlá ni o but báwọn ò bá tiẹ̀ parí ẹ̀ àwọn kan náà tún gbé ibi táwọn bá bá dé ń téèyàn ò bá bẹ̀rẹ̀ lèèyàn kí n parí bóun náà ṣe pé the other guy nìyẹn wípé wá báyìí báwọn ṣe bẹ̀rẹ̀ sí kóra àwọn ìjọ nìyẹn pé àwọn náà táwọn wà ní diaspora jẹ́ káwọn náà dá ẹgbẹ́ sílẹ̀ káwọn náà máa bẹ̀rẹ̀ sí ṣé kí ni sensitize àwọn èèyàn àwọn wípé ẹ má jẹ́ ká tanra wa jẹ Fúlàní ti bá tiwa jẹ́ o ká má fọ̀rọ̀ yìí gùn mi ò mọ bóyá àríyàn kankan ní bíbá tó mọ bó ṣe ń lọ lọ́wọ́ láàrin Haúsá àti Fúlàní nísìn àwọn Haúsá nísìn wọ́n ti wá bá ìrìn àjò yẹn débi pé ẹni tí mo ń sọ yìí ara wọn ni o àwọn rò pé Haúsá ni o àwọn rò pé ọmọ Kánò ni o báwa náà ṣe ń rò pé àwọn Fúlàní kan tán darapọ̀ mọ́ wa pé Yorùbá ni wọ́n bẹ́ẹ̀ náà làwọn ọmọ tiwa kan náà wà lọ́hùn tán ti jẹ́ pé ìran wọn ti pẹ́ lọ́hùn tán àwọn Haúsá tán jọ ṣe kékeré dàgbà gan wọn mọ̀ pé Yorùbá ni wọ́n so wọ́n jọ ń ṣe mítìn ni now gbogbo bó ṣe ń lọ nílẹ̀ Haúsá nísìnyí àwọn náà wá kóra wọn jọ pé ó tó time táwọn máa jẹ́ kí ìjọba mọ̀ wípé ìyàtọ̀ wà láàrin àwọn àti Fúlàní àwọn làwọn nílẹ̀ àwọn tán wá tiẹ̀ tán jẹ́ àtọ̀húnrìnwá náà wá ń jẹ́ ọba náà ń jẹ́ gọ́vnà náà wà ní gbogbo pò lé àwọn lórí next election àwọn gan fẹ́ gbé Haúsá wọlé kó jẹ́ ọmọ tàwọn wọ́n wá tún wò pé ẹgbọ́n náà àwọn Yíbò wọ́n ní Ohanaeze àwọn Yorùbá wọ́n ní Afẹ́nifẹ́re Fúlàní wá tan àwọn jẹ wọ́n sọ pé Àrẹwá tán dẹ̀ ń sọ yìí
wọ́n kó gbogbo ẹ̀yà tó wà ní nọ́ọ̀tì papọ̀ ní ṣùgbọ́n àwọn táwọn jẹ́ haúsá gangan táwọn jẹ́ majority àwọn ò ní ẹgbẹ́ táwọn gan láàyè ọ̀tọ̀ bí Afẹ́nifẹ́re bí Ohanaeze. òye yé bàbá yìí gan kò ní àgbà àwọn gbọ́dọ̀ dá ẹgbẹ́ táwọn gan sílẹ̀ ní ìtàn ti dá sílẹ̀ nísìnyí. àgbà onítọ́ lórí ilẹ̀ bàbá. obìnrin gan náà wá lead tó yẹ pé wọ́n ń bá a fà á wípé obìnrin lásán ṣùgbọ́n at the end of the day nígbà táwọn èèyàn gan Haúsá yẹn bẹ̀rẹ̀ sí gbọ́n tó ń jáde lẹ́nu ẹ̀ wípé ẹ jẹ́ káwọn kọ́ ẹ̀kọ́ lára àwọn Yorùbá ń tó ti ṣẹlẹ̀ sáwọn ní Yorùbá rí pé ó lè lọ ṣẹlẹ̀ sáwọn táwọn ò bá kó nu Nàìjíríà náà ṣe ń jà fitafita àwọn náà Fúlàní ń tan àwọn jẹ wọn lọmọ ìyanu ẹ̀sìn làwọn ọmọ ìyanu ẹ̀sìn làwọn ẹ̀dẹ̀ gbalẹ̀ máa wọn lọ́wọ́ ẹ̀yin lẹ́ ń jẹ gọ́vnà ẹ̀yin lẹ́ ń jẹ emir ẹ̀yin lẹ́ ń jẹ gbogbo àwọn chief gbogbo àwọn afọbajẹ gbogbo sẹ́nítọ̀ ipò wo làwa wà àwa ti wá di ẹrú nítorí náà ńkọ́ n tó ń fẹ́ kí gbogbo ẹ̀yà Haúsá mọ̀ nísìnyí ni wípé o jẹ́ Muslim o jẹ́ Christian o jẹ́ oníṣẹ̀ṣe o ní báwọn Yorùbá ṣe ń ṣe níwọ̀n ìgbà tó bá ti jẹ́ Haúsá ni ẹ gbọ́dọ̀ discriminate láàrin ara yín ẹgbẹ́ táwọn dẹ̀ dá sílẹ̀ yìí tó bá jẹ́ Haúsá Fúlàní àwọn ò tiẹ̀ fẹ́ kó dá sáwọn ìwọ ṣáàsìgbò lẹ́gbẹ̀ẹ́ kan náà àwọn gbọ́dọ̀ kọ́kọ́ unite àwọn làwọn ní nọ́mbà democracy ní game of number ní next election àwọn gan fẹ́ ṣe kíni àwọn gan fẹ́ fi Haúsá jẹ oyè àwọn fẹ́ fi Haúsá jẹ gọ́vnà ẹ̀yin Fúlàní bẹ́ẹ̀ bá wá fẹ́ ẹ lọ kó Fúlàní wá láti Mali láti Chad láti Niger kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ tó àwọn ìyẹn ló ń lọ lọ́wọ́ mo lè send àwọn fídíò kan sí Queen later láti kókó àwọn n tó lọ lọ́wọ́lọ́wọ́ nísìn ní wíìkì tí wọ́n sọ pé àwọn gbọ́dọ̀ ṣe mo ti gbàgbé orúkọ ẹgbẹ́ àwọn lọ dá sílẹ̀ yẹn tí ò kí ń ṣe Arẹwà ni kí lorúkọ máa yọ fọ́mà kí ni post ẹ̀ máa rántí mo ní write up yẹn náà lọ́wọ́ open letter ló kọ sí Tinubu mo sọ pé lára wa táwọn ibà yìí ti máa rí wípé àwọn Haúsá nísìnyí o àwọn ti dá dúró àwọn yàtọ̀ sí Fúlàní o àwọn dẹ̀ fẹ́ gbogbo support àwọn bá fẹ́ tí Tinubu bá fẹ́ làwọn Haúsá làwọn máa fún àwọn làwọn ní nọ́mbà lọ́wọ́ but kí Tinubu kó recognize àwọn kó mọ̀ wípé tó bá fẹ́ ṣe anything fún àwọn Haúsá tó bá ti ṣe fún Fúlàní kó mọ̀ pé kò ṣe Haúsá ló ṣe fún o nǹkan ò rí bíi ti tẹ́lẹ̀ mọ́ o tó yẹ pé táwọn sọ pé ok Fúlàní ni from Kano State from Jigawa from Kebbi ok wọ́n ti fa Haúsá náà nìyẹn pé Haúsá kọ́ ló fún o Fúlàní ni àdèmọ́ kí ni percentage wọn nínú population wa open letter ní gbogbo ẹni máa wá sí ti máa send sí Queen so ẹni tó bá wà interested ó lè gbà lọ́wọ́ Queen àtàwọn fídíò nǹkan tó ń lọ lọ́wọ́ ní north tán bá ń lọ meeting ọ̀gbẹ́ni ẹ máa update mi in fact ó máa sọ fún mi pé ó máa ń dùn pé mi ò gbọ́ Haúsá pé òun ò bá invite mi wá pé tọ́lọ́pọ̀lọpọ̀ nǹkan mo lè sọ bẹ́ẹ̀. yes àṣà Abibu Yusuf lẹ́ ń sọ ní sà. mi ò gbọ́. wọ́n pé ẹni tó kọ lẹ́tà sí Tinubu ṣé Abibu Yusuf lẹ́ ń sọ ni. I think it's something Waziri hold on bóyá mo lè wá gan bá a ṣe ń sọ̀rọ̀ yìí open letter ni kò sẹ́ni tí ò rí lọ́wọ́ wọ́n kọ sí Tinubu let me look for my glasses màá wò bóyá mo lè wá jáde gan sí but gbogbo ẹni máa eventually send sí Queen tàbá rí ẹni tó wà interested. ní àbá rẹ lè máa continue lọ sàn. okay. àbá ní kọ́ máa sọ̀rọ̀ lọ́nà ok ta ló fẹ́ sọ̀rọ̀ ó dẹ̀kun fẹ́ lọ wá ẹ máa sọ̀rọ̀ lọ bàbá tí fẹ́ lọ mú kíní ìwé. It takes the grace of God. It takes the grace of God àti togetherness gbogbo wa tábàtì láàfin Nàìjíríà togetherness gbogbo àwa ọmọlẹ̀ káàárọ̀ oòjíire kàdẹ̀yọ kan respectively because how dàbí nǹkan tó ń lọ presently ni tábà sọ pé it has to be just two ethnic group nìkan ló máa control affairs Nàìjíríà ìbára wa náà làwọn ok bàbá ti dé padà yà mo ti dé padà. èmi ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bàbá o lórí ọ̀rọ̀ tí ẹ bá wa sí. Queen kò sí wàhálà so ó bẹ̀rẹ̀ way forward ó bẹ̀rẹ̀ láàrin gbogbo wa wípé tó rápá àwọn kan ṣe bí àwọn kan náà ni wọ́n sọ pé wọ́n ń fi Yorùbá nation gbowó lọ́wọ́ àwọn kan tó ń kówó jẹ tán táwọn èèyàn tó ń gbowó so torí ìyẹn màá wá sọ wípé tí ìrànwá bá fẹ́ derú kó derú àti believe in it mọ́ ká máa bá lọ báyìí no n ta ń sọ etí ó kọjá gbogbo irú nǹkan báwọn yẹn sọ̀rọ̀ mi ti yẹn sìn so gbogbo wa gbọ́dọ̀ mọ̀ wípé wàhálà wà níwájú gidi gan tó bá ń rí báyìí tọmọ wa jẹ́ Inspector General of Police President
chief of army staff attorney general of the federation àwọn governors wa àwọn senators wa àwọn tó wà ní house of rep house of assembly wa gbogbo wọn Yorùbá gbogbo nǹkan báyìí dẹ̀ ń ṣẹlẹ̀ sí wa nílẹ̀ Yorùbá tí ò dẹ̀ sí nǹkan kan táwọn olórí wa lè ṣe sí. Ó yẹ ká mọ̀ pé oko ẹrú yẹn gan gẹ́gẹ́ bí mo ṣe máa ń tẹnumọ́ tí n bá ń sọ̀rọ̀ láwọn ìgbà yẹn pé a ti wà lóko ẹrú already, a kàn sí ní chance díẹ̀ láti kúrò nínú oko ẹrú yẹn ni. Gbogbo táwọn pé ká má lọ oko ẹrú a ti wà níbẹ̀ already. Ọ̀pọ̀lọpọ̀ wa ni ò mọ̀ nígbà táwọn ọba wa ò bá lágbára àgbọ́, àwọn òjòyè wa ò lágbára àgbọ́, àwọn governors wa ò lágbára àgbọ́, àtọ́ wa ní president òun náà tún lágbára láti dáàbò bò wá. Kí la wá ń sọ̀rọ̀ pa? Tinubu dẹ̀ nìkan ni bàbá tó kù fún wa ń sìn. Ló bá tán so oníkálukú ti ń sọ̀rọ̀ bí mo ṣe fẹ́ kẹ́ máa sọ̀rọ̀ sí ẹ jẹ́ ká máa rò kó oníkálukú náà máa wá ṣe kí ni máa wá solution. Ṣùgbọ́n kò sí ọ̀rọ̀ nínú pé ṣe bí Yorùbá kan náà ló dá Yorùbá kan ṣe báwọn kan náà táwọn èèyàn tán gbó lọ́wọ́ ṣe bí kinní kan. You are not ready. Ohun táwa ti rí disappointment oríṣiríṣi nínú Yorùbá nation kò yẹ ká sọ pé a fẹ́ a sì believe in it mọ́. Ṣùgbọ́n no going back ni ọ̀nà wo la fẹ́ gbé gbà. Ìyẹn ló yẹ ká máa sọ̀rọ̀ nípa òun ṣe pé ṣe bí mo sọ̀rọ̀ lọ́wọ́ ó yá dákẹ́ orí ẹ pé orí ẹ ò pé orí ẹ dàrú ṣe bí Tinubu ṣe bí kò ṣọ̀nà ó ṣe support Tinubu ó ṣe support. Yes sir, I think ká jókòó ká wo kí ni problem wa ká béèrè question kí ni solution ibi tá ń lọ rèé kò dẹ̀ sí pé distraction ibi tá ń lọ rèé ká dẹ̀ máa sọ̀rọ̀ nípa ok eléyìí ni problem báwo la ṣe lè ṣe eléyìí ni problem báwo la ṣe lè ṣe. Yes sir, Sherry, I think ibi tẹ́ sọ. Ẹ jẹ́ kí wọ́n gúnlẹ̀ náà sà. Ẹ lè béèrè question yẹn àbí kẹ́ sọ̀rọ̀ tẹ́fẹ́ sọ. Yes sir, ibi tẹ́ sọ̀rọ̀ díẹ̀ ní sọ̀rọ̀ tán. Àṣẹ. Sherry, lórí Laxton tẹ́ sọ́nsìn ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ó pọ̀ ó dẹ̀ wúwo gan pé báwo la ṣe fẹ́ ṣe é bá ṣe fẹ́ ṣe yẹn gangan lórí ẹ̀yin tẹ́ gbá ogun struggle Yorùbá nation and all of that. Ṣé mọ̀ pé tí formidable team Yorùbá in the entire Yorùbá bá ṣe pọ̀ tó ṣá in general tàbá ní 80% voice as ọmọ Yorùbá dáadáa tàbá dúró strongly believe in the development of our region gbogbo other kíní tó kù kò síbi tó fẹ́ gbà because tí ó bá sáwà tí ó bá sọ́lọ̀ kò sáwà tí ó bá sáwà I stand to be corrected kò sí Nàìjíríà. But yes sir ẹ mistake yẹ o ṣé àwa Yorùbá nìkan àbí ká fọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn Ìgbò náà. Ẹ máa gbọ́ mo ń lọ bẹ́ẹ̀ ni Mr. Felix mo ń lọ bẹ́ẹ̀ ni ẹ má bínú pé mo gbọ́ lẹ́nu yẹn ẹ má bínú. Ṣé mọ̀ pé because kíní kan máa ń burst brain mi tí mo dẹ̀ try láti tí mo ṣì ń wá solutions bóyá mo dẹ̀ réyàn tó máa là mí lọ́yẹ̀ ni pé a máa ń sọ pé it is just about Yorùbá and Hausa. Our other tribe not part of the not part of us, that's one, which is the Igbo Delta and the like. Now tá bá wò pé okay wàá fẹ́ pín sí mẹ́ta Yorùbá fẹ́ dá dúró Igbo fẹ́ dá dúró Hausa máa lọ́n lọ ẹ̀ àwa gangan tájọ́ mọ́lẹ̀ káàró òjìrì ta ní òkè o a fẹ́ dá dúró a fẹ́ ṣe the entire South connection together including Igbo and all of that. Strength tẹ́yìn gangan irú gbogbo struggle tẹ́yìn gbà yín sí tó jẹ́ wípé a lot of àwọn èèyàn tó jẹ́ èèyàn wa tó mú disappointment wá tó fi jẹ́ pé mo lè sọ pé irú ẹ̀yin tẹ́lẹ̀ gbá Yorùbá nation struggle yín sí tẹ́ bá jẹ́ 50 bóyá ẹ̀yin bíi 20 or 30 lẹ́sì dúró ṣinṣin pé kò sábọ̀dé tó fẹ́ gbé wá Ọlọ́run wà pẹ̀lú yín. Now Mr. DJ Kems ń sọ̀rọ̀ lẹ́ǹkan mo ipá àwọn àtẹ̀yàn kan fẹ́ máa ní argument àti Mr. Felix lórí béèyàn kan ṣe ń try láti back negativity ti present administration ṣe sọ̀rọ̀ tó rọ̀ yẹn fẹ́ máa dá argument lẹ̀ láàrin wọn. Ṣé mọ̀ pé tí ò bá kí n ṣe pé wọ́n fúnra wọn sọ eventually ẹ̀yin náà tẹ̀lé jágbàlagbà ẹ try láti là wá lọ́yẹ̀. Ibi tí mo mọ̀rọ̀ lọ ni wípé bẹ́ẹ̀ ṣe ń convince pé kí gbogbo wa rí direction of the future of the problem that is ahead of us tàdé ńlá tí wàá bá ṣe máa liberate bá ṣe máa láwọn èèyàn nù wa tó máa draw wa back náà nìyẹn. Forest ẹ má bínú the reality tó wà níbẹ̀ ni pé kí gbogbo Yorùbá àtàwọn tó pera wọn ní gbogbo ẹni tó bá mọ̀ pé epo tó ń rà kò tẹ́ òun lọ́rùn ó pé iye tó ń ra oúnjẹ kò tẹ́ òun lọ́rùn everybody jáde kó fàájà pẹ̀lú mánu yìí everybody bá dá gbogbo ìlú ká bá rí 20 million people tó bá jáde everybody bá jáde pé faith àwọn ọmọ àwọn fẹ́ kàn jẹ́ èèyàn láyé àwọn ò fẹ́ káwọn èèyàn máa ṣerú forever tó bá jáde bàbá tó bá jáde we get a solution. Báwo la ṣe fẹ́ jáde ìgbà tẹ́yìn sáwọn kan wá solution sọ́sọ́ àwọn èèyàn mọ́lẹ̀ ni ẹni báwọn náà ló bá jáde sọ́sọ́ wọn mọ́lẹ̀ ni àbójú wọn fọ́ ṣé àwọn mọ̀ pé yà ń já wọn
So kí ló dé táwọn kan lórí yẹn gúùpù tó tá a ọba ti ń sọ̀rọ̀ jáde làwọn kan náà ti ń àwọn counter ẹ̀. pípù yìí gbogbo àwọn ọba ló ti gbowó gbogbo àwọn ọba òfò yìí náà ti gbowó wọ́n ti Wọ́n tà lórí yín gbogbo yín náà ti tà understand kò tó ń dábàá ṣáájú abẹ́rẹ́ mẹ́rin ilẹ̀ pé káwọn èèyàn jáde kẹ́ ẹ sọ fáwọn èèyàn pé kọ́ jáde ìlú yẹn ò lè rojú ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ lọ́nà Mr. Forest. gbogbo táwùlẹ̀ ń sọ yìí torí pé akànfẹ́ anífẹ́ ara wa àti pé àwọn òpé bóyá ó sì lè dáa ni ìlú yẹn táwọn èèyàn bá jáde atomic bomb ni ìlú yẹn máa padà sí gbiná ni kò sígbà tí ò ní gbiná Nigeria is just about time. I want this to be recorded and I stand to be I want if this conversation is recorded fine. I don't care. Ẹ máa gbọ́ ní 2020. Ibo lẹ́yìn wà? Ibo lẹ́yìn tẹ́ wọ́n sọ̀rọ̀ wa? Bàbá ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ lọ́nà. mo wà sí papọ̀ mọ́ tó ṣẹlẹ̀ pẹ̀lú Nàìjíríà ibi tí mo wà sí papọ̀ mọ́ tó ṣẹlẹ̀ pẹ̀lú Nàìjíríà. Àbẹ́mi ò fowó ránṣẹ́ sí. Èmi fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá wa. Ọmọ ẹ̀ fámìlì tí mo ní Nàìjíríà. Ní 2020. Bàbá Peace mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Mo ń gbọ́ yín. Bàbá Peace ẹ jẹ́ má bínú sá mo fẹ́ bẹ̀rẹ̀ question lọ́wọ́ bàbá wa Raymond. Gẹ́gẹ́ bí bàbá wa tí ẹ tó máa fi làákàyè tó fi ṣe àwọn ọgbọ́n fún wa. Èmi máa ń bẹ̀rẹ̀ question kan torí tó rú èmi lójú òun náà ni wípé mo dúpẹ́ pé ẹ ti mọ̀ mí àtijọ́ mọ́ra wa ti pẹ́ àjọjọ jagun Yorùbá nation ni a dẹ̀ ṣe wà lẹ́nu ẹ̀ lọ́lá tílẹ̀ ò tí mú no retreat no surrender bẹ́ẹ̀ ni kí ni mo fẹ́ fàyọ́ ń bẹ̀ ni pé bàbá ìkankan kan mí lóminú tí ó jẹ́ kí ni ó jẹ́ ìrẹ̀wẹ̀sì fún mi nínú ìjàngbara wa yìí òun náà ni wípé èmi o ní ọ̀dọ̀ tèmi tí bá ń sọ kí máa yan o ní ọ̀dọ̀ tèmi mi ò jàjàngbara nítorí pé kí ọmọ wa àbí ọmọ Yorùbá àbí ọmọ Odùduwà kó di president àbí kó di gómìnà ìyẹn kọ́ ni basic ntí mo torí ń jàjàngbara ntí mo torí ń jàjàngbara náà ni pé kí a dá dúró mi ò kíyà ní ọ̀dọ̀ tèmi mi ò kíyà bóyá Tinubu di ẹnìkan di president àbí bá má jẹ́ Tinubu kó ṣá anybody bá wù kó má jẹ́ mi ò kíyà pẹ̀lú ọmọ Yorùbá kan di president ọmọ kìnnì kan di president kò sún tó kàn mí mi ní interest nínú ọmọ ẹnìkan di president ní Fúlàní di president ọmọ Yorùbá di president kò sún tó kàn mí mi ò ní interest. So number one nìyẹn number two náà ni wípé ìgbà tí ó ariwo Yorùbá nation wa tó ń hó ìgbà tó tí Tinubu wọlé èmi yìí mo wà lára àwọn tá a jọ ń sọ wípé kí Tinubu tẹ̀ tó di president tí Buhari sì wà ní president ńgbà náà tá a bá ń ṣe program kì í kúkú ṣe pé ọ̀rọ̀ irọ́ àwọn tó mọ̀ mí dáadáa pọ̀ mí dáadáa ìgbà tí Buhari wà ní president ńgbà náà ó ti dèrò ọ̀run lẹ́nu kọ́ tó máa ṣe primary election secondary election àwọn gómìnà níta máa ń pariwo náà ní plan A kò sí tó kàn wá Yorùbá nation plan B Yorùbá nation plan C Yorùbá nation A to Z wá Yorùbá nation ní àfẹ́ tó ń jẹ́ Nàìjíríà àfẹ́ mọ́ nínú life wa nítorí pé same náà ni tí ọmọ wa bá wà ńbẹ̀ same náà ni òun náà ló ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tí mo dúró sí lórí ìgbà tí mo dúró sí títí dì sí náà ṣì nìyẹn mo sọ pé mi ò ní choice bóyá ọmọ wa kan wà ńbẹ̀ àbí ọmọ wa kọ́ mi ò kí ẹ pẹ̀lú ọmọ wa tó wà ńbẹ̀ I don't care pẹ̀lú ẹ̀ so number one tèmi nìyẹn number two ọ̀rọ̀ tí mo wá fẹ́ sọ ní pé ìgbà tí Tinubu tí Bọ́lá wá wọlé àwọn kan wá ń pariwo wípé ariwo wa ibi tá a fẹ́ gbé obì sí obì tí la lè wù ń bẹ̀ pé ibi tá a fẹ́ ó wá yà mí lẹ́nu pé ibi tá a fẹ́ bí báwo because èmi máa ń dàgbà bí odi ni tí máa sọ pé go ni mi kì í gbọ́ kọ́mù báwo ló ṣe máa wá jẹ́ tí ìjàngbara wa ó ṣe wá jẹ́ pé ibi tá a fẹ́ gbòbì sí obì tí la lè wù bí báwo yàtọ̀ ọmọ wa náà ló wà ń bẹ̀ ń sìn kí o ọmọ wa ṣáà ti di president so kí la tún fẹ́ ká kí gbogbo wa ká ṣáàkì kí ni ká dákẹ́ ọmọ wa ti wà ń bẹ̀ kí lẹ tún fẹ́ èyàn ọmọ Yorùbá nation kí ni kankan ariwo yẹn ṣáà lọlẹ̀ sí i mo wá fọwọ́ lẹ́ràn mo wá wò pé so gbogbo ariwo tá à ń pa kí Tinubu lè fi lè wọlé ni ọ̀rọ̀ yẹn rú mi lójú ó dẹ̀ jẹ́ ìrẹ̀wẹ̀sì fún mi títí dọ̀la ó jẹ́ ìrẹ̀wẹ̀sì fún mi bàbá ẹ máa tún gbọ́ lọ èmi wá ń sọ wípé tó ọ̀rọ̀ yẹn gbomijé lójú mi torí pé mi ò ní interest nínú Nàìjíríà àìdá ọmọ wa àìdá kẹsàn wa mi ò ní interest ṣe rí tó wá ọ̀rọ̀ yẹn wá dùn mí mo ṣe program yẹn for 6 months nígbà tí Tinubu wọlé tán mo wá ní tó ibi tẹ́ ilé ẹ̀fẹ́ gbòbì sí obi ti lálẹ́ wo àmọ́ o ẹ jẹ́ ká wá béèrè lọ́wọ́ ọmọ yín tẹ̀sán pé ó ti wà bẹ́ẹ̀ ní ìsìn
pé kí nìkan gangan tó fẹ́ ṣe fún South West torí ìran mi ló jẹ mí lógún ni mo fi jáde síta. ok ọmọ wa ti wá wà ńbẹ̀ ìkan táwọn èèyàn sọ pé tọmọ wo bá sí lókè báwo la ti fẹ́ débi tá a lọ tá a bá léèyàn lókè báwo la ti fẹ́ débi tá a lọ tá a bá léèyàn lókè olórí sójà Fúlàní olórí yúbò olórí ọlọ́pàá Fúlàní olórí kìnìkan Fúlàní wọ́n ṣàkà wọ́n tó Fúlàní olórí kìnìkan Fúlàní tọmọ wo bá sí lókè nílẹ̀ débi tá a lọ èmi wá sọ nígbà yẹn nígbà tí Tinubu wọlé tán mo wá ṣe program yẹn mo ṣe tẹ̀lé ra for 6 months lórí máa ń ṣe program mi any topic tá a bá fẹ́ mú máa ṣe tó máa lọ bí 5 months kí n tó ti yí ọwọ́ padà lọ síbòmíì so kó fi lè ní record kí ni wọ́n fẹ́ fàyọ bàbá ẹ jẹ́ ká wá béè lọ́wọ́ ọmọ wa tó wà ń bẹ̀ yìí pé kí ló fẹ́ ṣe fún wa gangan kó ṣe nǹkan pàtó kó ṣe nǹkan gbòógì sílẹ̀ wa kó ṣe nǹkan tá a máa rí tọ́ka sí pé nígbà tí ọmọ ti wá di president o n ta gain rèé o n ta achieve lára ẹ̀ rèé o n tó jẹ mí ní kó wá ṣe sílùú mi ọmọ Ondo state lèmi mi ní kó wá ṣe sẹ́kìtì kó ṣe sẹ́nigbìyẹ tó bá ti wù ú kó ṣe àti jẹ́ South West kò síbi tó ṣe sí tí ò tẹ́ mi lọ́rùn kò síbi tó ṣe sí tí ò ìbá ṣe sí Ìbàdàn màá jẹ́ èmi mọ̀ ẹnigbìyẹ tó bá jẹ́ ní South West kò síbi tó bá ṣe sí tàwọn oníjèrè ẹ̀ kó ṣe nǹkan kan fún wa n tó jẹ mí lógún nìyẹn ìbá lọ ṣe Ọ̀ṣun state kó ṣàtìṣe síbi kankan ìran mi ni mò ń jà fún ọmọ wa ti wà ń bẹ̀ ẹ jẹ́ kó ṣe nǹkan fún wa kó jọ hospital ló fẹ́ ṣe fún gbogbo wa kó ṣe kí gbogbo wa rí anything tó bá fẹ́ ṣe fún wa kó ṣe kí gbogbo wa rí ìyẹn ló jẹ èmi lógún bàbá mo tún wá rí pé mo wá dákẹ́ máa ṣe program yìí o for 6 months o láti fi kó lè wà record pé mo pariwo kiri tó bọ́tí ìgbà yẹn láriwo yẹn wá lọlẹ̀ mo pariwo yẹn 6 months gbogbo fídíò mi ó wà lórí Facebook ó wà lórí YouTube ó wà lórí Twitter nobody tó sọ̀rọ̀ everybody kàn ṣe bẹ́ẹ̀ ni pé ibi tá a fẹ́ àti rí n tá a ń wá àti rí everybody ketí ọ̀gbọ̀n yìí everybody kàn ṣe tó wù. bàbá ṣe wá rí nǹkan tó wá ń yà mí lẹ́nu bẹ́ẹ̀ náà ni pé ta fi wá tún gbé program mi jáde padà again mo bẹ̀rẹ̀ sí ṣe program mi mo gbé program ọba jáde program ìtàn program ìlú gbogbo ẹ̀dá padà ṣe gbogbo ẹni máa rí thank you sir so mo ṣe program mi tẹ̀léra wọn àtúpadà sórí topic yẹn nǹkan tó mo tún wá in tí topic mi tó wá dúró sí lórí tí mo tún fi padà sí orí Nàìjíríà padà ń sì náà ti ní wípé ṣé tí Tinubu bá kúrò ńbẹ̀ tí Bọ́lá Ahmed tó wà ńbẹ̀ tó bá kúrò ńbẹ̀ ṣé ìgbà yẹn la tó wá máa continue nǹkan tá a fẹ́ ṣé nígbà tí Bọ́lá bá lo 8 years tán ṣé ìgbà yẹn la wá máa pariwo pé a fẹ́ dá dúró àbí restructuring àbí occupation àbí kí náà ń pe elé gbogbo nǹkan tó bá wù kó fẹ́ ṣẹlẹ̀ ṣé nígbà tí Tinubu bá kúrò ńbẹ̀ tó padà wá sẹ́kọ̀ọ́ ṣé ìgbà yẹn làwọn máa ṣẹ̀ṣẹ̀ wá jáde síta nítorí pé in tí mo sọ náà ni wípé ní ọ̀dọ̀ tèmi ó máa dàbẹ́ ní pé wọ́n fẹ́ fi ṣèkà ni torí pé tá a bá dákẹ́ bí a ṣe dákẹ́ yìí mo mọ iye wa tá à ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó mò ń sọ yìí o mo dẹ̀ mọ iye ibi táriwo wa ń lọ mo dẹ̀ tí ń keye how many weeks tí mo ti ń ṣe é sí bí tí mo ṣe máa ṣe kàn mí nìyẹn mo ti ń keye how many weeks gbogbo àtàlẹ̀jọ́ ń jẹ̀jà gbàràǹgbà náà mo ń rí àwọn kankan tó ń wọlé mo ń rí kọ́mẹ̀tì wọn mo ń rí bọ́n ṣe ń sọ̀rọ̀ mo ń rí reaction wọn mo rí pé Tinubu gangan làwọn náà fẹ́ kó wà bẹ́ẹ̀ àwọn olómìn máa wá tajọ́ ń jẹ̀jà gbàrà wípé kí Tinubu máa ṣe lọ kó bá ti lé tiẹ̀ sí ẹ̀ tán ká wá bẹ̀rẹ̀ ká bẹ̀rẹ̀ sí pariwo ìkà ló jẹ́ fún mi tí n bá dọ́rú ẹ̀ wò bẹ́ẹ̀ ni ìkà ló jẹ́ fún mi nítorí pé láyé Buhari 8 years ẹ̀ mo wà lára àwọn tájọ fún okùn mọ́ lọ́fun tó fi ṣetán bẹ́ẹ̀ni ẹ̀rí mi wà lẹ̀ no be today ni mo ti ń sọ̀rọ̀ tá a dúró sí lọ́fun báyìí tá a dúró sí tá a dé egun ẹja sí lọ́fun nígbà tí ọmọ wa wà ń bẹ̀ kálukú wọn dákẹ́ ń fọwọ́ ra lórí ẹ jẹ́ kí ó ṣe tán tó bá ti ṣe tán ṣé tó bá ṣe tán òun kan tí jíjáde mi tí mo tún jáde fún ní tí mo dúró sí lórí nìyẹn ṣé tó bá ṣe tán a tó máa wá sọ̀rọ̀ àbí báwo ṣé ní ìsinyìí ló yẹ ká pariwo torí bí mo ṣe ń ṣe program ọmọ ìyẹn tó tún attack mi mo kàn máa ń wò wọ́n ni. I know na. ọmọ àlè ni èmi máa ní ọmọ Fúlàní ni mí ní ìsìn mo ti ọmọ Fúlàní.